gbilẹ̀ káàkiri àgbáyé ó rẹ̀ dòdò ó dùn wò ó dùn gbọ́ létí gbogbo ènìyàn. bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n, ètò tó ń dáni lárayá, ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé. ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ, ètò tó ń pè lérò, ètò tó ní ṣe pẹ̀lú àṣà, ìròyìn eré ìdárayá, ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré. bẹ́ẹ̀ ni live on air for advert, jingle, entertainment, breaking news, gossip and news, event promotion, church program, Muslim program and all of your events. ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀. lọ́gán ni gbogbo ayé yóò gbọ́. rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe. ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom, the classy of African community, online station best for the community, home and abroad. ìbílẹ̀ rédíò ni mò ń pèrè ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe, ẹ kàn sí wa ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa. ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio, lórí Twitter, Instagram àti Facebook. ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́. ẹ pe àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743. ìbílẹ̀ rédíò and television tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ bilẹ̀ tìtìtì. Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization. àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe. FMC fún ìnáwó yín, ẹ fẹ́ alága fún engagement yín, ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín. ẹ má làágùn jìnnà mọ́. Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín. ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín. event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín. ẹ̀yin sì ẹ̀ tí mí kan abẹ́tẹ̀ tí wò pé bò lè ṣe fẹ́ ṣènáwó yín. ẹ má mí kan mọ́, ẹ má fòyà, ẹ má bẹ̀rù. Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe, fún gbogbo ìnáwó yín. ẹ má làágùn jìnnà, wọ́n ń bẹ níkàlẹ̀ fún yín. wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yín. wọ́n bá yín mú MC, alága ni, olórin ni, children entertainer ni, gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn. Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yín. ẹ̀yin ẹ pè wọ́n lónìí, kò síbi tí ọwọ́jà wọn ò dé. ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí, tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk. wọ́n ń bẹ lórí Twitter, wọ́n ń bẹ lórí Facebook. bẹ́ẹ̀ ni kò sí, ẹ pè wọ́n lónìí. gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín, ìrọ̀rùn ló bá dé. ẹ kàn sí wọn lónìí. Authentic Entertainment Organization, ìrọ̀rùn ló bá dé. ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí, kẹ́sì rí i pé rere lolúwa. Mo tún gbọ́rọ̀ àgbàdé o, ẹ̀dá tí ẹ gbọ́.
ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀ ó pẹ́ títí àṣẹ lọ́jọ́ alẹ́. ẹni ṣèkà kó múra síta àtọ̀rẹ́ àti ìka ẹ̀kọ́ onígbà. ènìyàn fẹ́ mi sọ̀rọ̀ bí ọ̀ṣọ́ orí ẹbí. Kóró fún ìgbà ọmọlàkejì ó bá dí tí ọmọ rẹ̀ á jẹ́ níbẹ̀. Ẹ má má ṣe o ìkà òṣùwọ̀n, ẹ má má ṣe o ìkà ọ̀dà. ọ̀dẹ̀dẹ̀ tẹ́ ti ń wò mí mo kí i pé ẹ kú dédé àsìkò yìí mo kí i pé ẹ kú ọjọ́ méjì mẹ́ta ẹ kú ọjọ́ gbọ́dọ̀ bí ọwọ́ aṣọ ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ ni títẹ́ fi ń gbọ́ mi ò ní di lágbára ṣe Èdùmàrè. mi atẹ́rẹ̀rẹ̀ kárí ayé àdàgbàmọ́pàròyè ọlọ́run ọba mi ìbàrẹ̀ ọba tó lọ́jọ́ gbogbo ọba tó ní ìgbà ọba tó lóhun gbogbo ọba tó ní ìṣẹ́jú tó lásìkò ọba tó dá wa láwòrán ara rẹ̀ ọlọ́run ọba tó pè wá lẹ́nìyàn tí ó sì dá wa sókè pẹ̀ adúpẹ́ ayìn agbé ọ̀gá ọlọ́run ọba mi torí pé ṣeun tá a nìyí dúró láéláé torí pé ẹ̀yin náà lọ́lọ́run ọba wa ẹ̀yin náà lẹ́sìn mọ́ jẹ́ ọlọ́run ọba àwa ọ̀lẹ́ni méjì bí òṣè ẹ̀yin náà ọlọ́run ọba ẹ̀yin náà la gbójúlé ẹ̀yin náà la gbẹ́kẹ̀lé torí pé ẹ̀yin náà lọ́lọ́run wa ẹ̀yin náà láàmọ̀ fi ògo fún láàmọ̀ fìyìn fún ní gbogbo ọjọ́ ayé wa àṣebà àfẹlẹ́dùmarè lónìí ọba tòfọ̀gbọmọgbà orí ìjà mo kí gbogbo yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà níbi kíbi tẹ̀ tí ń gbọ́ mi tẹ̀ tí ń wò mí mo kí pẹ́ káàbọ̀ sórí ètò yìí ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtiṣe ilẹ̀ Yorùbá mo kí káàbọ̀ sí iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV tiwantiwa nílùú UK níbi tá a ti kalẹ̀ sí tá a ti ń dábí ẹ̀dùn tá a ti ń rọ̀ bí òwe mo kí wípé ẹ kú ọwọ́
ọwọ́ iṣẹ́ látàárọ̀ gbogbo ẹ̀yin alájẹ́ bàbá lọ́jà gbogbo ẹ̀yin oníṣòwò gbogbo ẹ̀yin káràkátà gbogbo ọmọléèwé mo kí gbogbo yín gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ọkọ̀ ọba àdàbà kò ní ṣá gbogbo wọn lẹ́sẹ̀ lágbára ọlọ́run gbogbo ẹ̀yin pèdèpèdè káàkiri iléeṣẹ́ rédíò tẹlifíṣàn mo kí gbogbo yín pé ẹ̀kú iṣẹ́ ẹ̀kú ẹ̀tọ́ ìlú ọlọ́run ọba yóò gbà fún wa agbára ṣe Èdùmàrè àní tẹnugbó bí ọwọ́ agbára ṣe ọlọ́run ọba mo kí gbogbo yín káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ̀ tí ń gbọ́ mi tẹ̀ tí ń wò mí bẹ́ẹ̀ ni mo kí gbogbo ẹ̀yin ìyálé bàbálé ọmọdé ilé ọkùnrin ilé òkì yín o gbogbo ẹ̀yin lọ́balọ́ba lóyè lóyè gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlúùlú sọmọdé aláfẹ́ mo kí gbogbo yín gbogbo ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run ọba ẹ̀yin àfáà ìmáàmù ṣéèkì gbogbo ẹ̀yin oníjàlá àbí gbogbo ẹ̀yin prophet and prophetess àkíyín pé ẹ̀kú ṣe elédùà gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá mo kí gbogbo yín o agbára ìdùn yóò mọ̀ ju gbogbo yín ṣe lágbára ọlọ́run ọba mo kí yín wípé ẹ̀ka àbọ̀ sórí ètò fún tòní onínà ní ọjọ́ Monday ọjọ́ ajé ògúngúrú sọ̀kò wọlé wa kò fi lé wa ṣe bùgbé karajẹ lọ karajẹ lò karajẹ lọ́wọ́ ká má ṣe ní lọ́rùn onínà ní ọjọ́ ajé ọjọ́ Monday oní ní ọjọ́ kẹrìndínlógún nínú oṣù kọkànlá ọdún 2020 àdúpẹ́ ọwọ́ ọlọ́run ọba tó tún fún wa lọ́jọ́ òní rí tàǹdì láyé tàtúnbà láàyè ara wa àdúpẹ́ fọlọ́run ọba ẹ káàbọ̀ sórí ètò fún tòní. bẹ́ẹ̀ náà bá ti ń darapọ̀ mọ́ wa lórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá ọlọ́run ló tún gorí afẹ́fẹ́ ló tún dé ní ràbájì gan pẹ̀lú mi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic unbeatable ìyá àbàdàn yín náà rẹ wọn náà lórí pírẹsẹ̀ntà yín á sọ̀rọ̀ tẹfẹ́ tí mọ́ràn ìyájọ́ ọmọ yín rèé pàṣíwájú bàbá ajímọ̀tánlẹ̀ jẹ́ wà fún gbogbo UK náà ni mo tún dé sórí ètò lónìí lórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá abala àkọ́kọ́ ó náà ní abala ìdílé aláyọ̀ níbi tá a ti máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹbí ọ̀rọ̀ ìdílé èyí tí ń ṣẹlẹ̀ lẹ́yìn ilẹ̀kùn láàrin òbí sọ́mọ abala kejì náà ní abala àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá. mọ́ mi lórí ètò mo kí gbogbo yín pátá gbogbo ẹ̀yin silent listener silent watcher mo kí yín àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa lórí rédíò wa ẹ láǹfààní láti gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com lórí Tunin Radio ẹ download Tunin lórí app yín ẹ search fún Ìbílẹ̀ Radio ẹ máa gbọ́ wa live and direct lórí ètò ní bí a ṣe mú ètò wá ẹ download Tunin lórí app yín ẹ search fún Ìbílẹ̀ Radio bákan náà lórí Facebook wa Ìbílẹ̀ Radio Tiwantiwa TV ẹ máa gbọ́ mi ẹ sì máa wò mí bẹ̀ lórí ètò bákan náà lórí YouTube wa ẹ subscribe sí YouTube wa Ìbílẹ̀ TV Tiwantiwa ẹ máa gbọ́ mi ẹ sì máa wò mí bẹ̀ bákan náà lórí Instagram wa ẹ follow wa lórí Instagram Ìbílẹ̀ Radio TV Radio TV Tiwantiwa UK bákan náà lórí Twitter ẹ follow wa Ìbílẹ̀ Radio TV ẹ máa gbọ́ wa ẹ sì máa wò wá ẹ máa rí gbogbo àwọn update wa náà níbẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan lórí ètò fútó ní àtúntìdé náà nù bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi ẹ máa bá mi share kò Fọwọ́rọ́lá Adédayọ̀ mo kí yín ẹ káàbọ̀ sórí ètò ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé mo kí yín o ìyá mi ẹ kú déédéé wò yìí bó o ní ọ̀rọ̀ ojú ọjọ́ lọ́dọ̀ yín bẹ̀ bó o ní gbogbo ọ̀dọ̀ yín ṣe gbogbo ẹ̀ lọ déédéé ara ò lè bí o ẹnu ògbé yẹn gan àjíǹde ara yóò mọ̀ jẹ́ fún wa lágbára ṣe Èdùmàrè mo kí yín pẹ̀ káàbọ̀ sórí ètò fún tòní. Wọ́n lé wọn bá wọ́n rí ọ̀nà tó ní láwọn ní àgbọn wọ́n rí. darapọ̀ mọ́ mi ẹ bá mi share ẹ like ẹ comment ẹ invite àwọn ọ̀rẹ́ yín ẹ̀yin náà lè rí watch play ẹ̀ lórí
timeline yín fún àǹfààní àwọn èèyàn láti jẹ́ káwọn náà jẹ́ gbádùn ètò yìí lórí ètò níbẹ̀ náà láti jẹ́ yìí abala àkọ́kọ́ lórí ètò fún tòní gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo náà ní abala ìdílé aláyọ̀ akí gbogbo yín pẹ̀kú ọwọ́ ọṣẹ́ níbikíbi tí ẹ bá wà ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa bọ́wọ́ ọṣẹ́ bí bá ti ń yá lọ́dọ̀ yín tí gbogbo ẹ̀ ti ń lọ ní mẹ̀lọmẹ̀lọ tí ń kún mú bí ìdodo ẹ̀fọn kẹ̀sì mọ́ fi ètò náà kẹ̀yàrá mọ́ fi ṣàgbéjì ara lágbára ọlọ́run ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ owó ọ̀sẹ̀ ọmọ ọ̀sẹ̀ àìkú baálé ọ̀rọ̀ náà ni ó jẹ́ fún wa lágbára ṣe é dùmarè bákan náà mo kí gbogbo ẹ̀yọ́ ọmọ lọ́jọ́ bí òní gbogbo ẹ̀yọ́ ọmọ oṣù November àti gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ ti ṣọjọ́ bí láti ọjọ́ kìíní títí di ọjọ́ kẹrìndínlógún yìí àti gbogbo yín ẹ̀yin tẹ́ ṣọjọ́ bí yín lónìí ẹ̀yin tẹ́ ṣe lánàá ẹ̀yin tẹ́ ìtún ṣe lọ́la àtẹ̀yìn tó ń bọ̀ lẹ́yìn àti gbogbo yín pé lágbára Ọlọ́run ọ̀pọ̀ ọdún náà ni ẹ ṣe láyé lágbára ṣe Èdùmàrè bákan náà gbogbo ẹ̀yin onígbéyàwó àti gbogbo yín ẹ̀yin tẹ́ ṣègbéyàwó lópin ọ̀sẹ̀ tẹ́ ṣọjọ́ bí tẹ́ sìnmọ̀lẹ́ ilé ọkọ tẹ́ fẹ́yàwó fọ́mọ lágbára Ọlọ́run ọba èrè tó pọ̀ náà lẹ́jẹ̀ ń bẹ̀ gbogbo àwọn tó sì jẹ́ pé tó àwọn arúgbó wa wọn rè lé àbí àwọn èèyàn wa kọ̀ọ̀kan Ọlọ́run ọba torí pé àsìkò COVID-19 tá a wà yìí mẹ́wàá ń ṣẹlẹ̀ sí àwọn ènìyàn tí Ọlọ́run ọba tí ó gbà wá kó jẹ́ kí àrùn yìí kọ́lọ́run ọba kó bá wa kó kú òǹlẹ̀ àti gbogbo wa lágbára ọdún ó jìnnà síra gbogbo àwọn èèyàn wa olólùfẹ́ wa náà tí wọ́n ti dágbére fáyé Ọlọ́run ọba yóò fi ọ̀run kẹ́ gbogbo wọn yóò tẹ̀ wọ́n sí afẹ́fẹ́ rere lágbára àṣẹ Èdùmàrè ó tí mo gbé wá lórí ètò lónìí kájọ gbéyẹ̀wò lábala ìdílé aláyọ̀ tí mo gbé wá tí àjọ gbéyẹ̀wò lónìí ní abala ìdílé aláyọ̀ àjọ gbádùn ẹ̀ náà lónìí léèbó kò sí ń gbádùn sìgá ẹ̀yẹ kan bá ń ṣí ààrẹ kẹ́yìn báyìí àwọn olólùfẹ́ yín lótó káwọn náà darapọ̀ mọ́ wa kí wọ́n wá jẹ ìgbádùn ètò yìí káwa méjèèjì àtẹ̀mí àtẹ̀yìn tí gbogbo wa kájọ ìgbádùn ètò yìí ẹ wá nǹkan fìdílé ẹ̀fìdílé nǹkan mú bọ̀ ná kájọ wá gbádùn. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú Olúwa ló lè tó. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú Olúwa ló lè tó. ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá níbẹ̀ náà la wà yìí ó tí mo gbé wá lórí ètò fún tòní ní abala ìdílé aláyọ̀ ọ̀rọ̀ yìí ó ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbéra wọn gẹ́gẹ́ bí ìyàwó àṣàǹtẹ̀ tí wọ́n ṣẹ̀ gbéra wọn ní ìyàwó tuntun jòjòló àtọkọ àtìyàwó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ra wọn ìgbéyàwó wọn ó pé ọ̀sẹ̀ méjì òní ọkọ ìyàwó bá sọ wípé tó òun ní tòun o àní òun ò ṣe mọ́ kíyàwó ṣe kí ni kíyàwó mọ̀ bá tiẹ̀ lọ kí ló wá ṣẹlẹ̀
kí ló dé gbogbo àwọn èèyàn ni wọ́n sọ pé ìyàwó ọ̀sẹ̀ méjì kí ló wá ṣẹlẹ̀ tó fi wá jẹ́ pé ọkọ ìyàwó ní òun ò ṣe mọ́ níyàwó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ní ọ̀sẹ̀ méjì péré. ìbàjẹ́ ká kọ́kọ́ láyà sílẹ̀ kọ́rọ̀ àtàkété ìbàjẹ́ ká kọ́kọ́ láyà sílẹ̀ ká má tó ìrákọ̀tẹ́ fún wípé yẹ. ẹ ṣeun Adétóun ọmọọba mo rọ́wọ́ yín ẹ ṣé àdúpẹ́ Tèmítọ́pẹ́ Elevate Ọmọ́táyọ̀ ẹ ṣeun brọ́dà mi Wàsóbíà magazine nílùú Amẹ́ríkà ẹ ṣé mo dúpẹ́ o brọ́dà mi mo rọ́wọ́ yín ní orí ètò. Àtàrí ìwà àfojúdi tíyàwó tó wù sí ìyá ọkọ ẹ̀ ìyẹn ní ọjọ́ tí wọ́n ṣe wedding. Kí ló ṣẹlẹ̀ ní ọjọ́ yìí? Ní ọjọ́ ìgbéyàwó tí wọ́n ṣe ìgbéyàwó, àwọn àlejò lẹ́yìn ìgbà tí wọ́n ti so wọ́n papọ̀ tán tí wọ́n ti wà nínú àpèjẹ pé tó àti ń ṣe wẹ̀jẹwẹ̀mu gbogbo ẹ ti ń lọ, àwọn èèyàn ti ń dùn, wọ́n ti ń jẹ, wọ́n ti ń mu. Àmọ́ nígbà tó sáà kí ìnáwó kó wá sí ìdánudúró, ó ní àwọn àlejò kan bá dé bá ìyá ọkọ. Ìyàwó òun ní àwọn oúnjẹ kan tí òun ti kó pamọ́ wípé tó eléyìí yóò jẹ́ àwọn oúnjẹ tí òun ó gbé fún àwọn òbí tòun nígbà tí wọ́n bá ṣetán tí wọ́n bá lọlé, àtàwọn tó jẹ́ àwọn ọ̀rẹ́ òun kọ̀ọ̀kan tó jẹ́ wípé òun ó gbé fún wọn. Ìyàwó ti gbé oúnjẹ eléyìí ó ti gbé pamọ́ sí ẹ̀gbẹ́ ibì kan. Nígbà tí àlejò dé bá ìyá, níyá ọkọ bá wò wípé àwọn làwọn náà sì pe èrò, àwọn làwọn pa àwọn àlejò yìí, kí lòun fẹ́ fún wọn jẹ? Ni ìyá ọkọ bá ta kán ló bá lọ sí níbi tí ìyàwó kó oúnjẹ tí ó kó pamọ́ sí. Níyá bá bọ́ síbẹ̀ wípé tó kóun kúkú bù ní aróúnjẹ yìí kóun fún àwọn àlejò, kóun ó fún wọn jẹ. Àwọn tó wà níbi oúnjẹ sọ wípé tó ìyàwó ló gbé oúnjẹ yìí sọ́dọ̀ àwọn pé káwọn ó gbé sọ́dọ̀ kẹ́nìkan kó sì mọ́ fọwọ́ kàn án. Níyá ọkọ wá sọ wípé tí ó bá tiẹ̀ ní kí gbogbo ẹyọ mọ́ fọwọ́ kàn án ṣe bí tòun wá ni. Èyí ló mú kí àwọn tí wọ́n ṣọ́ oúnjẹ lọ sọ fún ìyàwó wípé tó oúnjẹ tẹ́ ẹ gbé sí ọ̀dọ̀ wa àwọn mọ́mì ti fẹ́ gbé o, wọ́n sì ti fẹ́ bù ú. Níyàwó bá sáré wá pé mọ́mì ẹ lè bu oúnjẹ yìí, báwo lẹ òun fẹ́ gbé oúnjẹ yìí, ó fẹ́ gbé fún yàn ni, ẹ lè bu oúnjẹ yìí o, wípé kí màmá ó pọ̀ sókè, kí màmá ó lọ wá oúnjẹ míì tí wọ́n bá fún àwọn àlejò wọn. Lọ̀rọ̀ bá di wò mí wò ọ́. Níyá ọkọ náà bá ń kílèmù ráìtì wípé òun tóun jẹ́ ìyá ọkọ rẹ tóun fẹ́ fi ọ sílé, tóun fẹ́ tọ́mọ òun fẹ́ fi ọ sílé, ṣe bẹ́yìn náà lẹ́ ń ṣègbéyàwó táwọn pèrò wá. Ni wọ́n bá ṣàbẹ̀rẹ̀, ó di kékeré ni wọ́n pè é, ló bá di nǹkan tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo. Lọ̀rọ̀ yìí bá di yánpọnyánrin láàrin ìyàwó àti ìyá ọkọ. Mú bọ̀ náà. ọ̀rọ̀ ìfẹ́ lè ju ojú gbogbo lọ.
ṣàlàyé fún ìyàwó wípé àwọn àlejò tí wọ́n wà yìí ọ̀nà tó jìn ni wọ́n ti wá, kò sì ní bójúmu kí wọ́n lọ láì ní jẹun tàbí láì níbi ìkankan sẹ́nu torí pé àwọn náà làwọn pè wọ́n ibi kan sì ti ń bọ̀ kì í ṣe ọ̀nà tó mọ̀ wọ̀n rárá, ọ̀nà tó jìn ni. ẹ ṣeun Hasan Àríkẹ́ ẹ̀ẹ́tọ́ ìbáàt mo kí yín ẹ̀ka àbọ̀ sórí ètò ẹ̀ẹ́lúkú lọ́nsìn mo rí ẹ̀yin náà ẹ̀ka àbọ̀ sórí ètò. ìyàwó sọ ní gbangba lójú ìyá ọkọ ẹ̀ wípé àní oúnjẹ yìí fẹ́ mọ̀mọ́ òun ò ní gbé fún yín torí pé àwọn òbí òun lòun gbé oúnjẹ yìí lẹ̀ fún tóun fẹ́ gbé fún ìyàwó sọ bluntly fún ìyá ọkọ rẹ̀ bẹ́ẹ̀ ni láì ti ẹ̀ wò kè rárá láì ti ẹ̀ wò wípé ìtí mo fẹ́ sọ yìí ṣé kò ní pọ̀ jù. àmọ́ gbogbo bí arábìnrin yìí bó ṣe ń járí mọ́lẹ̀ ìyá ọkọ ò gbà fún níyà ọkọ náà bá kíkẹ mọ́lẹ̀ níyà ọkọ bá ní àní oúnjẹ yìí fẹ́ òun ò bù fún àwọn èèyàn ni níyà ọkọ ló bá bu oúnjẹ ló gbé lọ fún àwọn tó fẹ́ fi ṣàlejò fún ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín kí ni ìyàwó rí wípé ìyá padà bu oúnjẹ yìí ó lọ gbé fún àwọn èèyàn kọ́ báyìí níyàwó náà bá dìde àwọn àlejò tí wọ́n gbóúnjẹ fún níyàwó bá lọ gbé oúnjẹ ńwájú wọn ló bá gbóúnjẹ ńwájú wọn ló bá lọ dá padà sínú kúlà pé a ní mọ̀mọ́ fẹ́ oúnjẹ yìí àwọn òbí òun ló ní. pẹ̀lú ìbínú òun ìyá ọkọ ní ìyàwó pẹ̀lú ìbínú ní ìyàwó ṣe gbé oúnjẹ yìí níwájú àwọn àlejò tó sì gbé oúnjẹ yìí tó gbé lọ tó lọ dá padà sínú kúlà pé mọ́mọ́ oúnjẹ yìí ẹ̀ lè gbé àwọn òbí òun lòún gbélẹ̀ fún ẹ̀yin lẹ pèrò ibi tẹ́ bá sì ti mérò wá ibẹ̀ náà lẹ́tì mọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ tọ́jú wọn tẹ́ fún wọn lóúnjẹ pé oúnjẹ yìí ẹ̀ní fún wọn nìyẹn níyàwó bá gbóúnjẹ ló bá dà sínú kúlà pẹ̀lú ìbínú tí ìyá ọkọ fi rí wà tíyàwó ẹ̀ wù yìí tíyàwó ọmọ rẹ̀ wù yìí ni ìyá ọkọ bá mú ìgbátí ló bá nà síyàwó kò sà ló bá gbá ìyàwó létí ìyàwó náà ṣe ṣùgbẹ́gbá òun náà ń nawọ́ tiẹ̀ ó dá padà fún ìyá ni pé ọmọ èmi ò lè lúkèwé o ìyá n ò lè lúkèwé o do me I do you God no go vex kọ́lọ́hún ó ṣàánú ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀ ní ilé ayé ti dojúrú ilé ayé ti pajúdé ilé ayé ò ríran mọ́ níyàwó náà bá nawọ́ ọ̀gbá tí ló bá nà sí ìyá wípé ẹ ṣe máa gbẹ́hùn létí òun ìṣerú ìyàwó lọmọ yín fẹ́ fẹ́hùn. ìgbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ kọ́ làwọn èèyàn ti lọ wọ́kọ̀ ìyàwó wá níbi tó wà pé wá wàhálà ti wọ ní kábọ́gà o nǹkan ti ń ṣẹlẹ̀ níbí yìí o báyìí òun ló ṣẹlẹ̀ náà lọ pọkọ ìyàwó wá àmọ́ gẹ́gẹ́ bí arákùnrin yìí ó lòun gbé sára nítorí pé láti má lè kírètì sin tàbí dá wàhálà lẹ̀ ní inú họ́ọ̀lù níbẹ̀ tí wọ́n wà arákùnrin yìí ló bá pa mọ́ra pé tó ntẹ́mi náà ṣe oúnjẹ nínú mi arákùnrin bá gbọ́rọ̀ yìí tó bá gbé sára nínú họ́ọ̀lù láti lè jẹ́ kí àwọn àlejò tí wọ́n wá bá wọn ṣèyàwó kí wọ́n bá kí wọ́n lè fi ayọ̀ délé wọn arákùnrin wọn gbé sára.
kí yín o ìyá mi ẹ káàbọ̀ sórí ètò ẹ̀kújọ́ méjì mẹ́ta gbogbo lẹ́gọ́ àkúpalẹ̀mọ́ kérésì láyọ̀ báyìí náà láfi ṣe agbára ṣe Èdùmàrè ọdún ayọ̀ náà láṣẹ lágbára olúwa bàbá mi ọlọ́nàdé kọláwọlé mo kí ẹ̀yin náà ẹ káàbọ̀ ẹ̀kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá wà tẹ́tí ń gbọ́ mi mo kí yín pé ẹ káàbọ̀ sórí ètò yìí mo lérò pé ẹ̀yin náà ń bá mi fẹ̀mí ẹ̀fí ń bá mi bá ètò yìí ẹ̀fí ń bá mi bá lọ bó bá ṣe rí lọ́dọ̀ sí àbí nǹkan sẹ́yìn náà bá rò kájọ gbé yẹ̀wò lórí ètò yìí nígbà tó di ọjọ́ kejì lẹ́yìn ọjọ́ kejì tí wọ́n ṣègbéyàwó ni arákùnrin yìí ló bá fáìlì fún divorce wípé òun ò ṣe mọ́ kí arábìnrin yìí kó máa lọ àmọ́ gẹ́gẹ́ bí ìyá ọkọ pé kọ́mọ̀ jẹ́ pé òun ló da márèjì ọmọ rẹ̀ rú àbó òun ni ò fẹ́ kọ́mọ rẹ̀ ò fọ́kọ òun ni ò fẹ́ kọ́mọ rẹ̀ ò fẹ́ yàwó àbó òun ló ń lé yàwó lọ́ọ̀dẹ̀ àwọn ọmọ rẹ̀ ìyá bẹ̀bẹ̀ wípé dákun ọkọ mi ṣàfilẹ̀ dákun fi sílẹ̀ nítòun òun ti yọ̀ǹda arákùnrin ní màmá òun bẹ̀ òun títí láti jọ pé kóun ó fi ọwọ́ wọ́nú ṣùgbọ́n arákùnrin yìí kọ̀ jálẹ̀ wípé rárá o nítòun kí ó máa lọ pé òun ò ṣe mọ́ èyí ló mú kí arákùnrin ìwà wò pé pẹ̀lú bí àwọn èèyàn ṣe ń bẹ̀bẹ̀ tí wọ́n ń bẹ̀ òun yìí pé lójú òun wọ́n fẹ́ dàbí ìgbà tó jẹ́ pé àbí nǹkan tóun ṣe ò dáa ni àbí ìgbésẹ̀ tóun gbé ó ti pọ̀ jù ní ẹ̀bẹ̀ táwọn èèyàn ń bẹ̀ òun pé torí pé òun nítòun ò ṣe mọ́ kí arábìnrin kó máa lọ òun náà ni arákùnrin ìbìní tó ẹ̀gbọ́n náà ìyá àbàdàn ǹjẹ́ ìgbésẹ̀ tí mo gbé ẹ̀gbọ́n ṣó ti pọ̀ jù ni àbí bí mo ṣe ní mi ò ṣe mọ́ kó máa lọ pé ohun tó lè ṣerú eléyìí kí ni mo mọ̀ tí ó ṣe lọ́jọ́ ọ̀la pé àbí àwọn èèyàn sọ pé kóun fi sílẹ̀ màmá òun náà ń bẹ̀bẹ̀ àmọ́ ní tòun ẹ̀mí ìwọ̀n ò gbé ẹ̀mí ìwọ̀n ò kò torí pé gbogbo tóun bá ń wò tóun rántí òun ni ó ń bí òun nínú lòun ṣe ní kó máa lọ àmọ́ pẹ̀lú ẹ̀bẹ̀ táwọn èèyàn ń bẹ̀ àti báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ tójú tán fi ń wò ó pé bóyá ìgbésẹ̀ tóun gbé ó ti pọ̀ jù ní àbí tóun ṣe ò da nínú òun ṣe ní tó kí agbọ́rọ̀ yìí síta káwọn èèyàn náà ó gbọ́ láti fi kọ́gbọ́n pé pàápàá tí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá tàbí tẹ́ ẹ jẹ́ ọkùnrin nínú ilé tàbí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyá ọkọ náà pé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ ẹ gbọ́ kí ni decision tiyín kí ni ìgbésẹ̀ tẹ́yin ó gbé ṣé tẹ́yin bá jẹ́ ọkùnrin tíyàwó tẹ̀fẹ́ tó ṣe báyìí sí màmá yín ṣé ẹ fọwọ́ ra lórí ni àbí bí màmá yín ṣe ní kẹ́ ẹ gbàgbé ẹ̀ àbí ìgbésẹ̀ táwọn náà gbé pé bóyá tó kárábìnrin yìí kó máa lọ bóyá òun lẹ́yìn náà gbé ẹ̀yin èèyàn mi òun náà ni mo fẹ́ kí àjọ gbéyẹ̀wò lórí ètò yìí kí ẹ̀yin náà bá wa dá sí i tó bá jẹ́ pé ẹ̀yin ni kí ni ẹ̀yin náà ó ṣe ǹjẹ́ ìgbésẹ̀ tárákùnrin yìí gbé ṣe ó pọ̀ àbí ẹ lérò pé n tó ṣe bó ṣe ṣéun gan òun náà ni ó bójú mu mo fẹ́ kí ẹ bá mi dá sí i ní orí ètò ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ ẹ sì lè pè sórí ètò láti bá wa dá sí i ojú òpó wa 074 fún àwọn tá a wà ní UK 07438 002106 ó ní ẹ lè fi pè wọlé láti bá wa dá sí i fún ẹ̀yin tẹ́ wà ní UK àwọn tá a wà ní Nàìjíríà a lè pè sí orí WhatsApp wa lórí +44 74 24 728743 òun náà ni ẹ lè fi bá wa dá sí tí ìtẹ́yìn náà bá rí àbí nǹkan tẹ́ ẹ bá rò àbí ṣé ká sọ wípé ọmọkùnrin yìí bóyá gbèsè tó gbé ṣe ó ti pọ̀ jù àbí bó ṣe jáwèé fún arábìnrin pé òun ò ṣe mọ́ bóyá òun náà ló dáa ẹ̀yin èèyàn mi ìfẹ́ kí ẹ̀yin náà bá wa sọ sí pé ìwà tárábìnrin yìí wù bó lẹ́yìn náà ṣe rí sí ẹ bá wa dá sí lórí ètò fún ẹ̀yin tí ẹ wà ní UK láti pè wọlé 074 38 00 2106 lẹ́lẹ̀ fi pè wọlé fún àwọn tá a wà ní Nàìjíríà àbí tá a wà ní Europe a lè pè sórí WhatsApp wa lórí +44 74 24 728 743 òní ẹ lè pè sí kí ni èròǹgbà tí ṣé ìtàlákùnrin yìí ṣe
ṣó ó ṣe dáadáa àti ẹ lérò pé ó kù díẹ̀ káàtó ẹ bá ń dá sí lórí ètò. Abímbọ́lá JP mo rí yín ẹ̀ka àbọ̀ sórí ètò ẹ̀kú déédéé ìwòyí àpò ọ̀sẹ̀ tuntun ọ̀sẹ̀ ayọ̀ náà ni ó jẹ́ fún wa ojú òpó wa ó ń bẹ ní ṣíṣí láti pè wọlé bóyá àtẹ̀yìn náà bá lérò àbí tí ẹ lérò pé ìgbéyà arákùnrin yìí ṣe bóyá ó ṣe dáadáa àkókò díẹ̀ káàtó lọ́jọ́ ìgbéyàwó ti arákùnrin yìí àti ìyàwó ẹ̀ kan ṣègbéyàwó ọkọ arákùnrin yìí ó já ìwé fún ọkọ rẹ̀ ó jáwèé fún ìyàwó ẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ ìgbéyàwó lẹ́yìn ọjọ́ kejì tí wọ́n ṣègbéyàwó lárákùnrin yìí ló jáwèé fún ìyàwó tó fẹ́ látàrí wípé ní ọjọ́ ìgbéyàwó nígbà tí ìnáwó ti fẹ́ wá sópin àwọn àlejò tí ìyá ọkọ pè tí wọ́n wá látọ̀nà tó jì wọ́n dé àmọ́ nígbà tí wọ́n dé nǹkan téèyàn lè jẹ gbogbo ẹ̀ ó ti fìdí jálẹ̀ àmọ́ ìyàwó ó ní oúnjẹ tó ti gbé pamọ́ síbì kan bóyá ó ṣe special ni tí ó ti gbé síbì kan pé tó táwọn òbí òun bá ń lọlé àtàwọn tó jẹ́ tó súnmọ́ òun gẹ́gẹ́ bí àbúrò ẹ̀gbọ́n àwọn ìyá àwọn àti bàbá òun ó lè gbé fún wọn láti máa gbé lọ sí ilé àmọ́ nígbà táwọn àlejò yìí tí wọ́n dé bá ìyá ọkọ náà nìyá ọkọ wò pé ọ̀nà jíjìn làwọn ẹni yìí sì ti wá kò ní dáa kí wọ́n ṣán inú fìfò lọ tàbí káwọn mọ̀tẹ̀ ṣe wọ́n lálejò òun ló jẹ́ kí ìyá lọ sí ibi tí wọ́n gbé oúnjẹ sí pé tó káwọn lọ bù ń bẹ̀ fún àwọn àlejò àmọ́ àwọn tí wọ́n bá ń bẹ̀ sọ pé ìyàwó lónìí òun sọ pé nìkan kò gbọdọ̀ débẹ̀ ìyá ọkọ ní òun fẹ́ fáwọn èèyàn ní ṣe báwọn náà làwọn pè wọ́n òun ló jẹ́ kí wọ́n pè ìyàwó sí tòsí pé tó àwọn màmá wọn ní àwọn fẹ́ bu oúnjẹ o tí àwọn sì sọ pé rárá níyàwó wá wípé màmá lè bu oúnjẹ yìí torí pé oúnjẹ tó ń fẹ́ gbé fún àwọn ẹbí ìhun ni àwọn ẹbí ìhun lòun fẹ́ gbé oúnjẹ fún níyà ọkọ bá ní àwọn tó wà yìí wọ́n ń ṣẹni tí àwọn kàn jẹ́ kí wọ́n lọ bẹ́ẹ̀ torí pé ọ̀nà tí wọ́n ti wá ọ̀nà tó jìn ní pé àwọn ò lè jẹ́ kí wọ́n lọ bẹ́ẹ̀ àmọ́ ìyàwó fárígá wípé ibi tí màmá tí wọ́n bá ti lè rí oúnjẹ ó ní kí wọ́n wá oúnjẹ wọn lọ pé eléyìí àwọn òbí tòun ló ní níyà ọkọ bá ṣàwò pé tó kò sí nǹkan tí ìyàwó lè sọ bí ìyá ṣe padà sídìí oúnjẹ ń tẹ̀lé ìyá bá lọ bù ú búbù tí ìyá lọ bu oúnjẹ òun ni ìyàwó gbọ́ pé wọ́n ní ìyá ti wá bu oúnjẹ ṣé ẹ mọ̀ pé ìyàwó yìí ó sì bọ́ síwájú àwọn àlejò ó palẹ̀ gbogbo oúnjẹ mọ́ ó lọ dá padà sínú kúlà ìyá ọkọ wá wò wípé irú rádaràda wo leléyìí ìyá ọkọ bá bínú pẹ̀lú ìbínú ìyá ọkọ bá na ìgbà títí ìyàwó ló bá fọ́ ìyàwó létí ìyàwó náà ṣèṣùgbẹ́gbá ìyàwó náà bá dá padà fún ìyá wípé kí ni ìyá lérò láti lè gbá òun létí gẹ́gẹ́ bí ìyàwó ọmọ rẹ̀ àti ìyàwó táwọn tóun ṣẹ̀ṣẹ̀ jẹ́ ìyàwó tuntun lọ́ọ̀dẹ̀ wọn tí ìyá gbá òun létí. ibi wàhálà yìí ni wọ́n ti lọ pọ̀pọ̀ ìyàwó wá pé tóun báyìí ní ìṣẹ̀lẹ̀ abárákùnrin yìí lòun gbé sára torí pé kọ́ má bàa dá wàhálà ńlẹ̀ àti kọ́ tó pọ̀pọ̀ àti ìyàwó fọ́ra wọn nígi lórí ní inú họ́ọ̀lù arákùnrin yìí ó lòun gbé sára tí wọ́n fi kúrò ní họ́ọ̀lù níjọ́ náà nígbà tó di ọjọ́ kejì lẹ́yìn ọjọ́ kejì tí wọ́n ti ṣègbéyàwó arákùnrin mú divorce letter wá pé òun ò ṣe mọ́ àmọ́ arákùnrin ní ìyá òun wá ń bẹ̀ òun pé kóun má ṣe bẹ́ẹ̀ òun fúnra òun tóun jẹ́ ìyàwó ti dáríjì wọ́n ti parí àwọn ti bẹ̀bẹ̀ ṣùgbọ́n arákùnrin ní rárá pé òun ò ṣe mọ́ kó máa lọ pẹ̀lú gbogbo ẹ̀bẹ̀ táwọn èèyàn ń bẹ̀ pé kó má ṣe bẹ́ẹ̀ kó pé wọ́n ṣẹ̀ṣẹ̀ gbéyàwó ni iṣẹ́ ìṣòro kìíní kan arákùnrin lòun ò ṣe mọ́ ìyá náà bẹ̀ pé kó má dàgbà pé bóyá àbí ìyá rẹ̀ ni ò fẹ́ kó fẹ́ yàwó nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé tó kó máa lọ arákùnrin ní rárá ṣùgbọ́n bí ẹ̀bẹ̀ ṣe wá pọ̀ àti nǹkan tí ìyá ń wí lárákùnrin ìwá ni àbí nǹkan tóun ṣe yìí ṣègbésẹ̀ tóun gbé ṣó ti pọ̀ jù ni àbí bóun ṣe lóun ò ṣe mọ́ yìí arábìnrin máa lọ pé ṣé ó ti pọ̀ jù gẹ́gẹ́ bí nǹkan tóun ṣe àbí tí ẹ̀yin bá jẹ́ ọkùnrin
tíyàwó tẹ̀sẹ̀ gbé ṣerú eléyìí ẹ̀gbọ́n kílẹ̀ nínú ò ṣe àbí tẹ bá jẹ́ ìyá ọkọ tíyàwó tẹ̀sẹ̀ṣẹ̀ wàá gbé tó ṣerú eléyìí kí ni nǹkan tí ẹ̀yin náà ṣe ṣé ìgbésẹ̀ tí arákùnrin gbé ṣé ìgbésẹ̀ tó dáa ni àtẹ̀lérò pé bóyá o ti bù kàn jàn jù ẹ̀yin èèyàn mi ẹ bá mi dá sí lórí ètò fún àtàwà ní UK 07438002106 lórí ìdìpọ̀ wọlé àwọn àtàwà ní Europe tàbí Nàìjíríà a lè pè sórí +447424728743 lórí WhatsApp wa láti bá wa dá sí lórí ètò ẹ ṣeun Kọ́láwọlé Sàlàkọ́ Ọlámilékan mo kí yín dáadáa Adédìran Michael mo kí ẹ̀yin náà Nana Àwẹ̀lé ẹ ṣé mo kí ẹ̀yin náà o ẹ káàbọ̀ sí orí ètò gbogbo yín pátá náà ni mo kí níbikíbi tí ẹ bá wà tí ẹ ti ń gbọ́ mi tí ẹ ti ń wò mí mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ sórí ètò ẹ bá ń dá sí lórí ètò náà ni mo wà yìí lórí ètò náà ni mo wà ẹ bá ń dá sí ojú tí ẹ̀yin náà bá ti wò ẹ bá ń dá sí lórí ètò. ṣeun ìyá mi Abímbọ́lá mo kí yín wọ́n ní ẹ̀kú iṣẹ́ ẹ̀ṣẹ̀ àdúpẹ́ mo kí yín lẹ́ẹ̀kan sí káàbọ̀ sórí ètò. ìgbésẹ̀ tárákùnrin yìí gbé ǹjẹ́ lérò pó pọ̀ jù àbí bó ṣe yẹ kó rí náà nù bó bá jẹ́ yín ni ẹ̀gbọ́n kí ni nǹkan sẹ́yìn ó ṣe. àwọn ọ̀pẹ kan ẹ má bínú tètè wo ojú aago ni ẹ dákun ẹ bá mi pè padà ìyá mi mo ti rí ọwọ́ wọn ti ń pè wá sórí ètò ẹ bá ojú òpó wa ó wà ní ṣíṣí ẹ bá ń pè sí orí eléyìí torí pé òun ni a kọ̀nẹ́ẹ̀tì mọ́ spíkà láti lè jẹ́ kí àwọn èèyàn kí wọ́n gbọ́ wa láti lè jẹ́ káwọn èèyàn ó gbọ́ wa torí bẹ́ẹ̀ bá pè káwọn èèyàn lè gbọ́ nǹkan tí a bá ń sọ ẹ bá ń pè sí orí nọ́mbà tí a fi sílẹ̀ yìí ẹ má bínú sí wa a tètè wo ojú aago torí nọ́mbà tá à ń pín ní síta òun ló fà á nọ́mbà tá à ń pín ní síta ni ó fà á ní ó jẹ́ ká tètè wo ojú aago tó bá jẹ́ yìí ni kí ni nǹkan tẹ́yìn ó ṣe tó bá jẹ́ yìí kí ni nǹkan tẹ́ ṣe o tí ọ̀rọ̀ bá rí báyìí tọ́rọ̀ bá rí báyìí ojú òpó wa ó ń bẹ ní ṣíṣí ojú òpó wa ń bẹ ní ṣíṣí àti ní ti ìpè àwọn ìpè kan tó ń wọlé ẹ lè bá wa pè padà ẹ dákun ẹ má bínú ká lè kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ mọ́ nǹkan tí àwọn èèyàn ò fi gbọ́ wa dáadáa ni tí wọ́n fi gbọ́ wa lórí ètò nọ́mbà tá a pín ní ilẹ̀ lè bá wa pè sí torí òun la kọ̀nẹ́ẹ̀tì mọ́ spíkà láti lè jẹ́ kí àwọn èèyàn tó wà nílé kí wọ́n gbọ́ nǹkan tí a bá ń sọ ẹ ṣeun mo dúpẹ́. bẹ́ẹ̀ ká tọ́jú ọkọ tó tọ́jú ọmọ tó tọ́jú ẹbí tó tọ́jú ilé ká máa bẹ̀ lọ. ẹ ṣeun ìyá mi ẹ má bínú ẹ bá ń pè padà ẹ dákun torí pé mò ń kọ̀ lẹ́ẹ̀tì kínní òun kó lè mú spíkà torí tí ẹ bá ń sọ̀rọ̀ káwọn èèyàn ó lè gbọ́ wa àti fi sí silent ò jẹ́ ká tètè mọ̀ pé ìpè ti ń wọ ojú ẹ̀ ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣe gan ni ẹ ṣeun. àwọn tá a bá fẹ́ pè lórí WhatsApp ìpè ń tún ti wọlé padà hello ó ti wọ ojú òpó hello ẹ mà kú ẹ káàbọ̀ sórí ètò ìyá mi. Network. ẹ kúrò lọ́wọ́ ìyá. ẹ mọ ṣeun ìyá mi ẹ mọ bínú sí wa káwọn ẹ ṣeun káwọn èèyàn lè gbádùn wa la ṣe ń gbìyànjú láti fi sí spíkà ẹ ṣeun. ṣe ẹ rí ntẹ̀mú wa ní ìrọ̀lẹ́ yìí kódà ó ṣe kókó ṣe pàtàkì gan-an ni ṣùgbọ́n onílé ní lọ́wọ́ àlejò díẹ̀ rù. ẹ ṣe àwò ìyá mi. ẹ lò ó fẹ́ gbọ́ òun àgbọ́yé à ń gbọ́ yín ẹ ṣe àwò.
onílé nílọ́wọ́ àlejò díẹ̀ rú ni ṣé ẹ rí ìyàwó gan-an kókó nù rẹ̀ ó yẹ kó lè fún àwọn fámílì ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí ìyá ọkọ rẹ̀ ibi tí ó dé sínú ó yẹ kó ṣe wọn bó ṣe ṣe díẹ̀ kì í ṣe pé kó takú délẹ̀ kó máa jà fún ìdílé tiẹ̀ bọ́mọ bá bí ọkọ rẹ̀ bá kọ̀ sí òwúwà tó yùn fún wọ́n mọ̀ pé lọ́ọ́ máa lè ní ṣùgbọ́n onílé nílọ́wọ́ àlejò díẹ̀ rú mọ̀mọ́ náà ó yẹ kí wọ́n wá rò pé nǹkan ayọ̀ ní táwọn ṣe àwọn náà làwọn dálẹ̀ kò sí ẹ káwọn jẹ́ bàjẹ́. ọkọ náà wàá rè é kì í ṣe bí ibà náà ní wàá kàn wípé bóyá ká jáwèé fún mi ní wàá kàn ó ti sáré ṣe é ó ti pọ̀ jù. ṣùgbọ́n nǹkan òun rò ní pé ojú tí ó bá yàn kalẹ̀ kì í tààrọ̀ ṣe pin. tẹ́lẹ̀ yóò lè máa kí àwọn ìdílé mi tán bá wá bí bóyá tí ọkọ tó ṣe ìgbésẹ̀ nínú. kọ́mọ̀ jẹ́ pé yóò nígbà àwọn ẹbí bá wá yóò mọ fọ́ wọn ní pọ́npọ́ lórí nígbà ọkọ ò bá sí ilé. kò tí ẹni jẹ́ wọ́n wọlé ní bí ẹ̀bá kájẹ́ ní ọ̀nà kò ní jẹ́ wọ́n wọlé ní tàbí kọ́ máa bu ọkọ rẹ̀ kọ́ máa ní ọkọ mi ò sí ilé ojú tí ọ̀bà bá yàn kalẹ̀ kì í ṣe àárọ̀ ṣe pé ní ìjọ kan náà tí wọ́n ṣàyẹyẹ lé wọn lórí kò yẹ kó tiẹ̀ wà bá rárá ó dùn bí ẹ̀ka àtò ṣùgbọ́n tá a lè sọ fún ọkọ náà ní pé àábẹ̀ náà ni kọ́mọ́ bínú ìwé tó lọ jáǹkì ṣèwé ní kàn kì í ṣèwé ní sáré kàn lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá àwọn ọmọ ọ̀sìn tó àwọn ọmọ tí wọ́n bẹ́ta ní tí wọ́n ojú wọn pé ju àwọn ará ajá lọ. torí nǹkan tí mo fẹ́ bẹ̀rẹ̀ náà ló pé àwọn ọmọ òde òní tí wọ́n ń gbé ìyàwó yìí pé ojú wo lẹ́yìn náà fi wọ àwọn ọmọ òde òní lóbìnrin pàápàá àbí lọ́kùnrin náà. ìyá àdùn wọ́n pin dúpọ̀ ìmọ̀ tara wọn nìkan ni wọ́n máa ń fẹ́ ìmọ̀ tara wọn nìkan èmi kan ọkọ mi kan ni wọ́n máa fẹ́ fẹ́ tí ò sì yẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí nǹkan bá ti ṣe èèyàn bí ọkọ bá ti ẹ̀wà kan síyàn àwọn fámílì ọkọ ni ó dìde pé ìyàwó òwò ọ̀jẹ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé òtún jẹ́ pé ṣe bẹ́ẹ̀ ni kóyà ni wọ́n mọ̀ dùn pé ó ti dá abáǹ bó ṣe fìyà jẹ́ náà lọ́dà tí ò sì yẹ kọ́ máa rí bẹ́ẹ̀ ojú wọn ti pín tọ́jú gbogbo ọ̀làjú náà lọ́dá wàhálà alẹ́ ibi ọ̀làjú náà ló tún dójú ọ̀rà lọ àmọ́ bẹ̀ wọ́n náà ní kọ́lọ́ kójú wọn gbọ́ kí wọ́n gbà wọ́n wo ìṣesí àti ìhùwàsí àwọn àyà wọn kí wọ́n lè máa wù ú ní ibùdó kò ilé ọkọ wọn kí wọ́n lè bá gbé bẹ́ẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ẹ kú ètò. ẹ ṣeun ìyá mi ojú òní tì yín àkàrí yóò ní dọ́bà ẹ ṣeun adúpẹ́ mo dúpẹ́ ìyá mi ẹ ṣeun ọba àǹbẹ́tò bọ̀nà ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun ìyá mi. tó ọ̀rọ̀ náà nìyá wa tí wọ́n pè wá tí wọ́n sọ yìí ẹ̀yin náà gbọ́ wọ́n ní àwọn ọmọ òde òní pé ìṣọwọ́ tí wọ́n ṣe pinjú pé kì í ṣe kékeré pé wọ́n pinjú ọ̀hún débi wípé nǹkan tó lóyìnbó ń pè ní me and my husband ni wọ́n mọ́ fẹ́ ṣe pé wọ́n èèfẹ́ kó jẹ́ wípé ẹbí kankan ó bá wọn dá sí i àmọ́ ṣó wá ṣe bẹ́ẹ̀ bí bó bá tiẹ̀ jẹ́ pé mi kan ọkọ mi kan òun náà ni wọ́n fẹ́ ṣe ẹ dákun irú gbogbo oyún ṣebí yóò sì jẹ́ kí ó tiẹ̀ bọ́ sásìkò gbà tí wọ́n bá tiẹ̀ ti fẹ́ ra wọn wọlé tí òrùka ó ti wọlẹ̀ dáadáa lọ́jọ́ tórùka wọn ó tún sinlẹ̀ dáadáa tàbí tó jẹ́ pé bí ó tẹ̀ ti bímọ kan àbí méjì bẹ́ẹ̀ tí ẹsẹ̀ rẹ̀ ó ti múlẹ̀ béèyàn bá tẹ̀ ní òun fẹ́ ṣe me and my husband àmọ́ gẹ́gẹ́ bí nǹkan tí ìyá wa sọ ni wípé àwọn ọmọ òde òní níbi tí wọ́n pinjú tán láyà dé wọn èsì ẹ̀fẹ́ láàmú mọ́ra rárá wọn ìfẹ́ láàmú mọ́ra ojú ẹsẹ̀ náà ni wọ́n ti mọ́ fẹ́ kílèmù ráìtì wọn wípé tó àwọn ti di ìyàwó nù àmọ́ ẹbí ọkọ mélòó àbọ́kùnrin mélòó ló lè gba irú rẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ pé ìgbésẹ̀ tárákùnrin yìí gbé pé ìgbésẹ̀ náà yá pọ̀ jù pé tó bá lè dáríjì ìyàwó yìí kó dáríjì torí pé kó wá mú divorce kó lóun fẹ́ divorce ẹ̀ pé ó ti yá jù pé ó yá ń kíákíá ẹ ṣeun ìyá mi gẹ́gẹ́ bí nǹkan táwọn náà sọ ojú òpó ń bẹ ní ṣíṣí fún ẹ̀yin náà tẹ́ bá fẹ́ bá wa dá sí àbí àtẹ̀jíṣẹ́ yín ẹ̀sìn ránṣẹ́ àká síta láti jẹ́ kí àwọn èèyàn mọ èròǹgbà sí bó bá jẹ́ ìyìn arákùnrin yìí kí ni nǹkan tẹ́yìn ó ṣe àbí tó bá jẹ́ ìyìn ìyá ọkọ yìí kí ni ìgbésẹ̀ tẹ́yìn ó gbé
tíyàwó tó bá wúrú wà báyìí lọ́jọ́ ìgbéyàwó tíyà fẹ́ bu oúnjẹ fáwọn àlejò wọ́n ní bó tẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tíyà sọ ní bó tẹ̀ jẹ́ pé ó ti gbóúnjẹ pamọ́ fáwọn òbí tiẹ̀ at least ó yẹ kó tẹ̀ lè bu díẹ̀ fún ìyá ọkọ ẹ̀ tó fi wá di pé wọ́n sọ di yánpọnyánrin tíyà fi wá ń ru oúnjẹ fáwọn àlejò tíyàwó tún lọ gbé padà tó tún dànù abọ́ tó tún dànù kúlà sínú bí ìyá ọkọ tíyà ọkọ wá gbáyàwó ọmọ rẹ̀ létí tíyàwó náà sọ tiẹ̀ padà pé kódà bóyá ìyá ọkọ gan òtètè mọ̀ ní pé Mike Tyson ńlọmọ àwọn mú wálé fáwọn kọ́lọ́wọ́n bó ṣàánú wa. Láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV nílùú UK aago 4 ló lù gẹ́rẹ́gẹ́ lọ́dọ̀ wa níbí yìí à ń retí ìpè yín à ń retí àtẹ̀jíṣẹ́ yín bóyá yín náà ní ìkọ̀kan tí ẹ fẹ́ bá wa sọ àbẹ́yìn náà ní àmọ̀ràn tí ẹ fẹ́ fún arákùnrin yìí àbí bò ló ṣe rí lọ́dọ̀ tìyín. lórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtiṣe ilẹ̀ Yorùbá níbẹ̀ náà la wà yìí. ẹ ṣeun ìyá mi wọ́n ní ìyá mi Abímbọ́lá JP wọ́n ní gẹ́gẹ́ bí ìyá ọkọ ó ní àṣẹ lórí ìnáwó kò yẹ kí ìyàwó lè ṣe bẹ́ẹ̀ rárá pé ìyá ọkọ ó ní àṣẹ pé ó láṣẹ lórí ìgbéyàwó torí pé ọmọ rẹ̀ ló ń fẹ́ yàwó wọlé pé òun ló láṣẹ gẹ́gẹ́ bí ìyá ọkọ tó ẹ ṣeun ìyá mi Abímbọ́lá JP. ẹ̀gbọ́n ṣe bẹ́ẹ̀ lórí lọ́dọ̀ tí náà kí lè rògbà tí yín ẹ̀bà ń dá sí lórí ètò. Zero 74380021006 lẹ́yìn tẹ̀lé pè wá lórí aago tẹ̀lé pè wá sí fún ẹni tẹ̀wà ní UK àwọn tẹ̀wà ní Nàìjíríà Europe a lè pè sórí WhatsApp wa lórí +447424728743 náà lẹ́nu dídá sí lórí ètò. bẹ́ẹ̀ ni kọ́kọ́ gbọ́ tayákáyá náà ò gbọ́ tọkọ tó o bá gbọ́ tèmi náà gbọ́ tiẹ̀ òun náà lòpọ̀ olé ìlàlẹ̀ fi di òpó olé mú. a fi àsìkò yìí láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV a fi àsìkò yìí a fi kí bàbá wa Kọ́lá ọmọ olóòtú pé bàbá wọn kú ọjọ́ ìbí òní lọ́jọ́ ìbí wọn a kí wọn pé wọn kú ọjọ́ ìbí kẹ́ wá wò ó 2 in 1 wá ní ọjọ́ òní jẹ́ o 2 in 1 ó ní àyájọ́ ọjọ́ òní ló jẹ́ fún bàbá wa Kọ́lá olóòtú lónìí ọjọ́ ìbí wọn yìí òun náà ni bàbá tún jẹ mọ́gàjí ilé adésún ní ìlú Ìbàdàn ni wọ́n jẹ mọ́gàjí agboolé wọn lónìí náà ni wọ́n tún jẹ́ lónìí ọjọ́ ìbí wọn gbogbo ògbóró gbogbo òde ló ti kún bàbí nílé Olúbàdàn tiwa ọba kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn bàbá wa kábíyèsí Àkànmú Àjẹ́ Ògúngúlùsọ̀ wà níbi tí bàbá tí wọ́n ti jẹ oyè mọ́gàjí ti ilé wọn lónìí àwa náà láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV pẹ̀lú mi ọmọ yín ìyá Ìbàdàn authentic náà ni ti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò TV
èmi náà ń kí bàbá ò pé ẹ kú oríire everything na double ní lónìí agbára ọlọ́run ọba ẹ pẹ́ bímọ tí pẹ́ o lórí àlééfà agbára àṣẹ ọlọ́run ọba gbogbo bí ẹ bá sì ti wọ́n bá ti ń gbé wá ọlọ́run ọba yóò mọ̀ fún yín ṣe torí pé mọ́gàjí ilé kì í ṣe nǹkan kékeré wọ́n mọ kẹjọ́ wá ní gbogbo nǹkan tí bá ń ṣẹlẹ̀ lágboolé láàrin mọ̀lẹ́bí láàrin ẹbí ọ̀dọ̀ mọ́gàjí ni ń kó lọ lágbára ọlọ́run ọba yóò bá yín tukọ̀ rẹ̀ lágbára ṣe Èdùmàrè ẹ sì tún kú ọjọ́ òbí òní o ẹ̀yin ó ṣe ọ̀pọ̀ ọdún lókè pẹ̀ láyé láàyè àti láàyè ìdẹ̀ra lágbára ṣe Èdùmàrè akí láti lè ṣe wa ìbílẹ̀ rédíò TV ẹ ṣeun ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wá ìyá mi Àbẹ̀kẹ́kẹ́ ìdí ẹ dákun ọ̀dọ̀ bá fẹ́ pè wá wọlé nọ́mbà tí mo pínu torí pé òun ni wọ́n lè fi gbọ́ wa mo rí miss call yín nìsín ẹ má bínú orí nọ́mbà tá a pín ní èyí tó jẹ́ WhatsApp fún ẹ̀yin tẹ́ wà ní Europe torí a ti connect àmọ́ speaker láti lè jẹ́ kí àwọn èèyàn kí wọ́n gbọ́ tí ẹ̀yin náà bá fẹ́ bá wa sọ ẹ ṣé mo dúpẹ́ ojú òní tì wá. gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lórí ètò ẹ̀ bá ń kí bàbá wa Kọ́lá ọmọ olóòtú òpó wọn kú ọjọ́ òbí wọ́n sì tún kú oyè mọ́gàjí tí wọ́n jẹ lónìí oyè ọ̀mọ́rí agbára ọlọ́run ọba. bẹ́ẹ̀ ni bóyá tọ́lákùnrin yìí ọba kọ ìyàwó rẹ̀ náà tí ọba fẹ́ kọ́ bóyá ìyàwó náà ó ṣe dáadáa yóò ṣe rere. a ń retí ìpínyà àrètí àtẹ̀jíṣẹ́ yín kó tó di pé a kàn sí abala tó kẹ́yìn lórí ètò fún tòní. kí bàbá wa Kọ́lá ọmọ olóòtú pé happy birthday ọ̀sà wọn ní long life and prosperity bẹ́ẹ̀ ni o bàbá ń ṣọjọ́ òbí lónìí bẹ́ẹ̀ ni bàbá tún jẹ mọ́gàjí wọ́n tún jẹ mọ́gàjí ilé wọn lágboolé wọn ń bàdàn wọ́n tún jẹ mọ́gàjí lónìí kódà ẹ rí i pé dọ́bù ni ìta Olúbàdàn ilé Olúbàdàn ó kún fọ́fọ́fọ́ báyìí ni lónìí tí gbogbo àwọn èèyàn tí wọ́n ń bá bàbá wa tí wọ́n bá wọn yọ̀ níbi tí wọ́n ti lọ jẹ oyè yìí tí wọ́n ti gba ìlẹ̀kẹ̀ ọwọ́ ìlẹ̀kẹ̀ ọrùn gẹ́gẹ́ bí mọ́gàjí. ní bàbá ìfà lọ́dà fọmọ ìyá méjì tí wọ́n fi ọmọ bọ́bá. aya tó bá wọ́n tọkọ ní í ṣe. bẹ́ẹ̀ ni aya tó bá pawó tọkọ rẹ̀ ní í ṣe wọ́n ní ká bó níye oníre yọ̀ ká bó níye dúpẹ́ kiri o lè jẹ tiwa náà. ìyá mi Abímbọ́lá JP wọ́n ní ọ̀rọ̀ yẹn dàbí ẹ jẹ́ kí n gbé pè ná. ìpè ń rebété òrèbété ìpè yẹn rebété ìpè ń rebété ni ẹ jẹ́ ń gbìyànjú bóyá ìpè ń tún ti wọlé padà. Hello ìyá mi ẹ máa káàbọ̀ sórí ètò ẹkú dédé wòyí o. Hello ẹ máa káàbọ̀ sórí ètò. ẹ kú ètò ìyá mi o. ẹ ṣeun mo dúpẹ́ máa o. ẹ kú jọ mẹ́ta. yes ma ẹ kú lẹ́yìn mà gbogbo lé ńkọ́. ẹ ṣeun mo dúpẹ́. àní ẹ bá yín dá sí mi. ẹ ṣeun ojú òní tì yín láti Amẹ́ríkà kọ́ yìí ẹ ṣeun ìyá mi à ń gbọ́ yín mà à ń gbọ́ yín. èmi náà ní bá wọn dá sí ẹni lójú tí èmi náà fi wò ó mo pé ó kù díẹ̀ káàtó lọ́jọ́ ìgbéyàwó ìyá yẹn bá tiẹ̀ ṣe sùúrù àti ìyàwó náà yẹ mọ àwọn ọmọ òde ìsìn tàbí kọ́lọ́run lẹ́kọ̀ọ́ rẹ̀ kó ṣàánú wa ni kọ́lọ́ bá níwọ̀n tí ẹ fẹ́ kí nǹkan kan kó bọ́bá ti ń gbé wá báyìí láwọn náà máa gbé padà ṣe sùúrù ṣùgbọ́n ó ti fi rẹ̀ hàn ọ̀bẹ yẹn torí ìyá àti ohun tẹ́mi rí tó ṣe tó kù díẹ̀ káàtó ṣe lọ síwájú àwọn
ẹ kó lọ gbé oúnjẹ yẹn kúrò. abẹ́ ẹ̀rí èmi gan gbà mo gbọ́ ṣe lẹ̀rú bá mi báyìí pé èmi gan ń wò tó bẹ́ẹ̀. ọlọ́run máa sọ ọlọ́run bá wọn. àmì o kò sí wọn lọ́wọ́. àmọ́ bárakùnrin ṣe wá lóun fẹ́ kọ́ lẹ̀ ẹ̀gbọ́n ṣé ìgbésẹ̀ tó wá gbé yìí ṣé ẹ̀gbọ́n ṣé wọ́n kò pọ̀jù àbí ohun tó ṣe ó dáa. ìyá mi ó ká mi lára ní tó bá fẹ́ fẹ́ náà kọ́ ó máa káyà lára tó ìyàwó tó fẹ́ jẹ́ wọ̀n nìyẹn. bó tilẹ̀ kóòtù náà fún 20 ọdún fún 30 ọdún bí ìyàwó ẹ̀wọ̀n ẹgbẹ̀wọ̀n náà ìjọ kan náà ni. kó ṣe sùúrù kó má kọ́lẹ̀ ọlọ́run á bá wọn tó ọlọ́run á yọ ọlọ́run náà tún sọ pé àfẹ́ pé wà dà. bẹ́ẹ̀ni kọ́lọ́run kó ṣàánú wa àwọn ọmọ òde òní ni la fi máa sọ pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ àwa tá a jẹ́ òbí pé iṣẹ́ pọ̀ àmọ́ ọmọ mi náà òbí ẹ̀ ó kọ́kọ́ àmọ́ ń gbọ́ ò bá dé tọkàn níwà tí ó lọ́ mọ́ wù kọ́lọ́run kó ṣàánú ni. ẹ ṣeun ìyá mi ojú òní tì ẹ ṣeun ìyá mi ẹ ṣeun mo dúpẹ́ mà ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun ẹ ṣeun mo dúpẹ́ mà. tó ẹ̀gbọ́n àwọn ọmọ òde òní ẹ wo ẹbí ò sí lọ́wọ́ àwọn òbí púpọ̀ ẹ rí òbí míì tó jẹ́ wípé ìwé bí wọ́n ṣe ń kọ́ ọmọ ẹlòmíì ò kàn tó tún máa rò pé bóyá bí ìyá yìí ó burú àpò burú ni ọmọ mi ò ṣe dáadáa yóò ṣe pẹ́pẹ́pẹ́ báyìí nínú ilé ni ẹjọ́ ó bọ́ síta ìwà míì ni ó lọ́mọ wù ìyá tó kọ́ ọmọ rẹ̀ dáadáa nínú ilé ẹjọ́ bó ló ṣe fẹ́ mọ ìwà tọmọ ń wù níta ọmọ míì wọ́n kọ́ òun ni ògbẹ̀kọ́ ọmọ míì sì tún wà tó jẹ́ pé ilé gan ni òtí rẹ́kọ̀ọ́ mú tí òtí rẹ́kọ̀ọ́ gbà nígbà tí ìyá àbí bàbá gan tí wọn lójú láyè láti tọ́jú ẹ̀ tó gbogbo ẹ̀ ó wọnú ara wọn ni kí ọlọ́run ọba kó ṣàánú àmọ́ fáwọn tá a jẹ́ òbí iṣẹ́ sì tún pọ̀ lọ́wọ́ wa náà tá a ṣe bọ́mọ bá wà ní ọkọ náà tó ń lọ ilé ọkọ kódà iṣẹ́ òbí ò tí ì tán kò tí ì tán tí èyí ó sì tún mọ̀ ṣe lórí wọn. ìyá mi tó ń pè wá wọlé àmì ti kọ́ wọn ó dàbí láti Dublin ẹ lè bá wa pè wọlé padà torí pé èèyàn wà lórí aago tẹ́lẹ̀ ni. bàbá mi Fẹ́mi John ẹ ṣé mo dúpẹ́ mo rí ọwọ́ yín. Hello ẹni tí ń bẹ lójú òpó ẹ mà káàbọ̀ sórí ètò. Hello. ìyá mi ìyá mi méjì ọgbọ̀n ní olúyẹ. ẹ wo yọba yẹ yí kò ní yẹ ẹlẹ́ẹ̀lẹ́ ìyá mi ojú òní tí a o. ọmọ àjẹgbínjẹ kára wọn fi kára wọn fọ́rí mu ìbàdàn májà ní ẹlẹ́fẹ́ ètò. orí mi sì àwọn owó wákú bí ń ṣe náwó fún yín bá a mọ̀ ṣe nǹkan o. ẹ lẹ́ o ẹ ṣeun ìyá mi òdu àgbè wá o kò ní bàjẹ́ o iwájú o. àmì ọlọ́run ọba àmì àlámọ̀ àmì ẹ ṣeun ìyá mi ọ̀rọ̀ rẹ̀ wà láti. àwẹ̀rẹ̀ ló ń sọ̀rọ̀ láti Spain o. láti Spain ìyá mi àwẹ̀rò àwẹ̀rò wẹ̀rò ó sì yẹ kọ́rùn yín ó wé ni tọ́lá àwọn àwẹ̀lé ọ̀gbọ̀n. ìyá mi àwẹ̀lé ni ẹ̀yin ni nàná àwẹ̀lé. bẹ́ẹ̀ni ẹpẹ̀lẹ́ mọ ẹgbẹ́ tó mọ. àwẹ̀lé ògo ojú là ń tì í fúnra wa ẹ má má pè mí láwẹ̀lé pé wà láwẹ̀lé ọ̀gbọ̀n mọ́wé. ẹ ṣe ìyá mi. ìṣẹ́rí nǹkan tíyàwó yẹn ṣe ó kù sí ọ̀ká àti ìjẹ́. kò dáa ebóbìnrin ni gbogbo wa náà kò sẹ́ni tó gbàdúrà pé kí ìyàwó ọmọ ẹ̀ kó gbé ọwọ́ sókè sí. ìtẹ́yìn yorùbá tẹ̀lé ìtẹ́yìn yorùbá lè gbà èèyàn gbọ́dọ̀ ṣe fún ìyá òbíyà. bẹ́ẹ̀ni. èkó kò lè gbé ọwọ́ sókè fún ìyẹ́ ẹ̀ nítorí wá ti lè mú tí ò lè gbé ọwọ́ sókè tí ìyẹ́ ẹ̀ bá lù ú kò gbọ́dọ̀ gbé ọwọ́ sókè fún ìyọ̀wọ̀ ẹ̀. bí ọba tiẹ̀ fún ìyá ẹ̀ ní ọ̀wọ̀ nínú ilé ó gbọ́dọ̀ fún ìyá ọkọ ẹ̀ ní ọ̀wọ̀ púpọ̀ ọ̀wọ̀ tó pọ̀ rẹpẹtẹ. torí ilé onílé ní lọ. bẹ́ẹ̀ni kò bójú mu tó. àmọ́ gbèsè tárákùnrin yìí gbé kò sílẹ̀ bójú mu tó yìí rí gẹ́gẹ́ bí àwọn ìyá mi tí wọ́n sọ̀rọ̀ síwájú ó ti fi ra rẹ̀ hàn ó ti jẹ́ káwọn èèyàn mọ irú ìyàwó tó ń jẹ́ ó lógún ọdún kó lọ gbọ́n ọdún nílé ọmọkùnrin yẹn ó máa àwọn òbí ọmọkùnrin yẹn ò ní jẹ́ kankan wájú ẹ̀. àmọ́ gbèsè tárákùnrin yìí gbé kílẹ̀ yín rí sí i ṣé bó ṣe ní kó bó ṣe jáwèé fún kó mọ́ lọ ṣé pé kó mọ́ lọ bẹ́ẹ̀ náà ni.
fún ní second ó fẹ́ tà ẹ̀rọ ẹ má jà pàjáwọ́ lọ bọ̀ fúnra wa kò bójú mu ìfẹ́ yẹn ó ní bó ṣe rí. ìtí ọ̀dà. ibi títẹ̀ bá wà kò yẹ kó lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn pẹ̀lú ìyá yẹn rárá. nínú kí ìyá tiẹ̀ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ó yẹ kó tiraka kó bá àwọn fámìlì tiẹ̀ sọ̀rọ̀ ni pé kàn jọ kàn gbàgbé lórí ọ̀rọ̀ oúnjẹ yẹn kò sí nǹkan tó ń lè ṣe. ẹ̀ṣin ń pọ̀ díẹ̀ náà nínú ọ́ọ̀lù lójú àwọn èèyàn ó ga wọ́n ní mí kínkín létí àwọn gbẹ̀gìrì bójú bá kó bẹ́ẹ̀ ọkàn ò lè kó bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ìwà táwọn ọmọ òde sì ń lù wọn ò lè polójú rárá wọn ò dẹ̀ láròjinlẹ̀. nígbàjẹ́ ìyá mi o ẹ jẹ́ fáwọn èèyàn mi láàyè. ẹ ṣeun ìyá mi àwẹ̀lé láti Spain ẹ bá ń káwọn ti alọ́hùn o. ẹ ẹ kú ètò kò ní bàjẹ́ o. àmì ọlọ́run ọba kéré òkò nílé o. àmì ọlọ́run ọba ẹ ṣeun ìyá mi mo dúpẹ́ ojú òní tì mí ọ̀dàbọ̀ náà àbẹ́ẹ̀rí kò síbi tí ṣe òsì ẹ wò ní Spain lọ́nà ìyá mi náà ti ń dá gọ̀jọ̀gọ̀jọ̀ fún ọ ẹ̀sìn ojú òní tì wá. Gẹ́gẹ́ bí mo ti ń wí lẹ́ẹ̀kan ìyá mi Abímbọ́lá wọ́n ní ọ̀rọ̀ yẹn dàbí pé ọ̀gá fi ẹnu kọ́lé ó tún fi ẹnu ara rẹ̀ túká pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ arábìnrin náà ṣe rí pàápàá wọ́n sì tún kí bàbá wa Kọ́lá Ọmọlóòtú wọn ní oyè ó mọ̀rí o wọ́n fi ẹ̀mí gígùn lò àmì àṣẹ Èdùmàrè ẹ ṣeun Hasan Àríkẹ́ Adé ìtọ́ ìbá mú kí yín Àríkẹ́ Adé ìtọ́ ìbá mú kí ẹ̀yin náà ẹ ṣe àdúpẹ́ lórí ètò báyìí náà bá fẹ́ pò wọlé àfẹ́fẹ́ bá wa dá sí ojú òpó wa òǹbẹ̀ ní ṣíṣí láti bá wa dá sí ẹ jẹ́ kí n sáré dókè lọ́nà kí n sáré polówó ọjà tí a bá padà dé àmọ́ wa tẹ̀síwájú ní abala tó kẹ́yìn lórí ètò yìí ti ṣe abala àṣà àti ṣe ilẹ̀ Yorùbá mò ń bọ̀ náà. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe FMC fún ìnáwó yín ẹ fẹ́ alága fún engagement yín ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín ẹ má làágùn jìnnà mọ́ Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín ẹ̀yin tí ẹ̀ tí mí kan abẹ́tí ẹ̀ tí wò pé bò lè ṣe fẹ́ ṣènáwó yín ẹ má mí kan mọ́ ẹ má fòyà ẹ má bẹ̀rù Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín ẹ má làágùn jìnnà wọ́n ń bẹ níkàlẹ̀ fún yín wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yín wọ́n bá yín mú MC alága ni olórin ni children entertainer ni gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yín ẹ̀yin ẹ pè wọ́n lónìí kò síbi tí ọwọ́jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk wọ́n ń bẹ lórí Twitter wọ́n ń bẹ lórí Facebook bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín ìrọ̀rùn ló bá dé ẹ kàn sí wọn lónìí Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ́sì rí i pé rere lolúwa. ẹ káàbọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà wa ẹ ṣé àdúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín tẹ́ bá fẹ́ ṣe ẹ fẹ́ alága àjókòó MC lẹ́fẹ́ ni fún ìnáwó yín àbí ẹ fẹ́ event planner tí ó bá yín pákéjì ìnáwó yín àbí nǹkan tí ẹ̀yin bá fẹ́ ṣe ẹ fẹ́ red carpet host fún event yín láti bá yín welcome àwọn guest yín ní àti ẹnu ọ̀nà bákan náà
ṣe surprise fún ọkọ yín ni àbí ìyàwó yín àbọ̀mọ yín ọ̀rẹ́ yín tí ẹ fẹ́ ká bá yín surprise wọn fún ọjọ́ ìbí wọn àbí fún gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe bóyá ní gift ni bóyá pẹ̀lú gift ni pẹ̀lú oríkì gbogbo ẹ̀ lóríṣiríṣi ẹyẹ kan sí iléeṣẹ́ authentic event on point lábẹ́ àkóso èèyàn ọmọ yín kò lólùfẹ́ yín ìyá àbàdàn authentic náà ni ẹ̀yìn ṣàṣekàn sí wa gbogbo ẹ̀ pátá náà ni ọlọ́run fún wa ṣe mc ní alágàdo alága ìjókòó olórin ilẹ̀ yìí fẹ́ fún ìnáwó yín ni yálà fún ilé ìjọsìn ni àbí fún ìnáwó tẹ́ bá fẹ́ ṣe ẹ kàn sí wa níléeṣẹ́ authentic event on point ẹ fọ́lọ̀ wa lórí facebook page wa authentic event on point ẹ fọ́lọ̀ wa ẹ máa rí àwọn iṣẹ́ wa níbẹ̀ lórí instagram ẹ máa rí àwọn iṣẹ́ wa níbẹ̀ ẹ fọ́lọ̀ wa fún gbogbo nǹkan tí ẹ bá fẹ́ ṣe gbogbo ayẹyẹ yín tó ń bọ̀ lọ́nà ni àbẹ́ ìfẹ́fẹ́ ṣe yálà lóní kékeré ni tàbí níní ńlá gbogbo ẹ̀ lọ́lọ́wọ́n ọba náà ló ń fún wa ṣe níléeṣẹ́ authentic event on point ẹ bá wa dòwò pọ̀ lónìí níléeṣẹ́ ìbílẹ̀ rédíò ẹ bá wa dòwò pọ̀ fún gbogbo ìpolówó ọjà yín gbogbo nǹkan tẹ̀yìn bá ń tàtẹ̀fẹ́ káyé ó gbọ́ kí wọ́n mọ̀ tàbí nǹkan tí ẹ̀ ń tàtẹ̀fẹ́ káwọn èèyàn gbọ́ ń pa ẹ̀ ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ kéékèèké gbogbo ẹ̀yin ìyá lọ́jà bàbá lọ́jà gbogbo ẹ̀yin ìdókòwò iléeṣẹ́ kéékèèké ńláńlá àbínú lélẹ̀ yìí ti ń tajà tẹ̀fẹ́ kí àwọn èèyàn gbọ́ nípa nǹkan tí ẹ̀ ń tà ẹ kàn sí wa níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tv kábà yín polówó ẹ̀ tí gbogbo ayé ó gbọ́ tí wọ́n sì mọ̀ tẹ̀ ń tà àbí tẹ̀ ń ṣe ẹ lọ pè wá sórí studio number wa 07424 728 743 ẹ lè pè wá sórí ẹ̀ kábà yín polówó ọjà yín ẹ lè pè wá sórí whatsapp náà yálà Europe lẹ́wà ní o UK lẹ́wà ní o abẹ́wà Nàìjíríà kò síbi tẹ́ wà tá a ti lè bá yín polówó ọjà yín tí gbogbo ayé ó sì mọ̀ tẹ̀ ń tà àti tí ẹ̀ ń gbé ṣe lọ́dọ̀ yín owó tábọ́ báyìí náà láti bá yín polówó ẹ̀ tí gbogbo ayé ó sì gbọ́ ẹ kàn sí wa lónìí àti tiwa ká fi gbé fún yín lárugẹ ẹ̀ṣẹ̀ adúpẹ́ a ti padà sórí ètò náà rèé fún àǹfààní ẹ̀yin tí ẹ bá ṣe fẹ́ bá wa dá sí àǹfààní wà bí bó sì jẹ́ pé ẹ fẹ́ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ ẹ fi síta àáká láti mọ ohun tí ẹ̀yin náà ti èrò tiyín àbí nǹkan tí ẹ̀yin náà bá lérò láti sọ nípa àti bó bá ṣe rí lọ́dọ̀ tiyín ẹ ṣé àdúpẹ́ abala tó kẹ́yìn lórí ètò náà rèé ti ṣe abala àṣà àṣìṣe ilẹ̀ Yorùbá abala àṣà wa níbẹ̀ náà láti máa ń sọ̀rọ̀ nípa àṣà àṣìṣe ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá èmi a máa sọ fún wọn wípé ẹ jẹ́ ká máa gbàṣà wa lárugẹ o torí pé ọmọ Yorùbá ni wá aláṣà níṣe nínú ìmúra wa nínú ìsọ̀rọ̀ wa gbogbo ẹ̀ pátá bá a bá ṣe gbé kalẹ̀ òun làwọn èèyàn fi mọ̀ wípé tó ọmọ Yorùbá àtàtà lélẹ́yìí ẹ jẹ́ ká gbédè wa lárugẹ èdè Yorùbá jẹ́dè tó ṣe pàtàkì èdè tó dùn sí gbọ̀ngbọ̀n kan sí ni èdè Yorùbá téèyàn bá sọ tó o bá sọ láwùjọ tó o sọ̀rọ̀ tó o mú kò mú òkun bẹ̀ tó o fà á yọ àwọn èèyàn wò pé kódà ọmọ Yorùbá gidi nìyí ẹ jẹ́ ká rántí ilé ẹ jẹ́ ká rántí ibi tá a ti bí wa ìmúra wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ó ṣe pàtàkì aláṣà a sì níṣe wọ́n ní bá a ti ń ṣe nílẹ̀ yìí èèwọ̀ ń bò míì ni àwa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá aláṣà tá à ń ṣe lọ́dọ̀ wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ibẹ̀ láti mú ìkíni tá a ti ń kíni nílẹ̀ Yorùbá bọ́mọkùnrin ṣe gbọ́dọ̀ kíyàn bọ́mọbìnrin ṣe gbọ́dọ̀ kíyàn ìbọ̀wọ̀ fàgbàlagbà bá ṣe gbọ́dọ̀ bọ̀wọ̀ fún àwọn aṣíwájú tí wọ́n bẹ wájú wa ìkíni náà ń bẹ́ẹ̀ lóríṣiríṣi bàbá rẹni tí a bá ráwọn ọdẹ bàbá rí àwọn awẹ́dò bàbá ráwọn pẹjapẹja bàbá ráwọn tó jó nídìrí ó ní bá a ṣe kí gbogbo wọn nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀ náà pátá láti gbéyẹ̀wò lórí ètò yìí láwọn tó ti ń bá wa bọ̀ láti ọdún díẹ̀ sẹ́yìn gbogbo ẹ̀ láti gbéyẹ̀wò lọ́kọ̀ọ̀kan èjèèjì àmọ́ tó bá tún di ní ọdún tá a fẹ́ wọnú ẹ̀ yìí á tún bẹ̀rẹ̀ níbi tí a ti mú láti bí ọdún bíi méjì sẹ́yìn fún àǹfààní àwọn tí wọ́n bá tún ṣẹ̀ ń gbọ́ wa tó bá dọ̀dún tó ń bọ̀ á wá bẹ̀rẹ̀ nípa bóyá bá a ṣe kí ni o bá a ṣe sọ̀rọ̀ bá a bá rẹ́ni tí ń jẹun bá a ṣe ń kí bá a bá rẹ́ni tí ń lọ bá a bá rú nídìrí bá a ṣe lè kí pàápàá àwọn ìmúra wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àwọn aṣọ tá a ní nílẹ̀ Yorùbá tá a máa ń wọ̀ gẹ́gẹ́ bí ọkùnrin àti obìnrin gbogbo ẹ̀ ló wà nínú àṣà wa irun ṣíṣe nílẹ̀ Yorùbá òǹbẹ̀ǹbẹ̀ ìmọ́tótó ó wà nínú àṣà àti ṣe wa ìmọ́tótó òbòrí àrùn
ká ṣe ìmọ́tótó torí pé àwọn bàbá wa ìyá wa wọ́n gbàgbọ́ wípé ó jẹ́ nǹkan pàtàkì fún ọmọlúàbí láti ṣe ní ilẹ̀ wa. Gbogbo ẹ̀ ló wà nínú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Mò ń bọ̀ ná. Bẹ́ẹ̀ ni èèyàn gbọ́dọ̀ gọ̀gọ̀gọ̀ kó má mọlé bàbá rẹ̀ kí ọmọ Yorùbá ni wá. A gbọ́dọ̀ móríkì ilẹ̀ wa, pàtàkì ló jẹ́ nínú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kéèyàn móríkì ẹ̀. Èèyàn gbọ́dọ̀ móríkì ilé, èèyàn gbọ́dọ̀ móríkì ìlú, oríkì ìdílé níbi tá a ti wá. Oríkì báyìí ni wọ́n ń kì wá, báyìí ni wọ́n ń kì wá. Ẹlòmíì ò móríkì ilé wọn, ẹlòmíì ò lè kíra rẹ̀ bí pé yóò tiẹ̀ kí ìlú tó ti wá. Gbogbo eléyìí ló ṣe pàtàkì gẹ́gẹ́ bí ọmọ Yorùbá láti lè mọ oríkì wa àti oríkì ìdílé, oríkì ibi tá a ti bí wa. Ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Gbogbo eléyìí náà la máa ń sọ fún wa nínú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Tó bá di ní ọdún tí ń bọ̀, gbogbo àwọn nǹkan tá a ti sọ sẹ́yìn nípa oríkì àti bá a ṣe ń kí ni, gbogbo ẹ̀ pátá kò náà ni a tún mú tí a tún gbéyẹ̀wò ní abala àṣà wa fún àǹfààní àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tún darapọ̀ mọ́ wa. Ẹ ṣeun ìyá mi Àwẹ̀lé. Wọ́n ní òdodo ọ̀rọ̀ ní o, bẹ́ẹ̀ ni òdodo ọ̀rọ̀ ní ó ṣe pàtàkì. Èèyàn gbọ́dọ̀ mọ ibi tó ti wá kéèyàn ó sì mọ oríkì kó mọ orílẹ̀ rẹ̀. Ẹ ṣeun, mo dúpẹ́ ìyá mi Àwẹ̀lé. Ó ṣe pàtàkì, ó ṣe kókó. Wọ́n ní bẹ́ẹ̀ ni o. Èèyàn gbọ́dọ̀ wọ́n mọ oríkì ilé rẹ̀, wọ́n mọ oríkì ara rẹ̀. Béèyàn bá jí nígbà náà lọ́wọ́ àwọn bàbá wa, bọ́mọ bá kọ́kọ́ jí tó jí láàárọ̀ báyìí, bọ́jọ́kùnrin ni tó dọ̀bálẹ̀ fún bàbá rẹ̀ tó ní bàbá mi ẹ káàárọ̀ o. Ẹ rí àwọn bàbá wa ìyá wa nígbà náà, àwọn ìyá wa wọn ò gbọ́wọ́ lé wọ́n ní ó kárí ọkọ mi Àlàó ọ̀gọ̀, ọmọ ẹgbẹ́, ọmọ àwo. Orí èèyàn gan mọ̀ wú, inú èèyàn gan mọ̀ dádùn. Wọ́n mọ̀ pé òní ọ̀dà o, òní ire. Kódà gbogbo tó yóò bá ṣe ń jóná ẹ̀rí gbogbo yóò dà. Bó sì jẹ́ ọmọbìnrin náà tó kúnlẹ̀ tó kí ìyá ẹ̀ tó kí bàbá ẹ̀, wọ́n ṣàdúrà fún wọn kí bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀mí bẹ nínú àṣà wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ìwé ìtàn wa tí à ń bá bọ̀ láti bí ọ̀sẹ̀ méjì tá a pè ní ọbẹ̀ ẹlẹ́san, àkórí kẹta òun náà ni a kà ní ọ̀sẹ̀ tí ó kọjá. Àkórí kẹta òun náà ni a kà lọ́sẹ̀ tó kọjá. Ibi tí a sì bá dé, ibẹ̀ náà ni ibi tí Àlàmú ti dé. Ibi tí Àlàmú ti dé tí ó ti béèrè pé tó oúnjẹ ta ni oúnjẹ wo ni wọ́n ń sè fáwọn ọmọ àti pé bóò ni ó ṣe jẹ́. Tí àwọn ọmọ sì ní pé tó ìyá ló ní káwọn lọ mu gàárì o, gàárì ló ní káwọn mu. Tí bàbá sì sọ pé tó kíá pé ṣé kò mọ báwọn ọmọ ń ṣe jẹ́ sí òun ni, pé àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n fi ti òun tí wọ́n bọ́ sí ilé tí wọ́n lọ ru àmàlà tí
ó ní káwọn ọmọ tiẹ̀ jẹ pé káwọn ọmọ tiẹ̀ kan wá mu gàrí àwọn ọmọ ọlọ́mọ tó kó sọ́dọ̀ kan lọ jẹ àmàlà àmọ́ abadé ibi tí mọ́tò ti ṣe ìjàmbá tí ọkọ̀ ti ní ìjàmbá níjẹ̀jọ pé ta ló wá wà nínú ọkọ̀ ìjàmbá náà wọ́n ní gbogbo èrò tó wà ń bẹ̀ ló kú àmọ́ ẹnìkan kòńdóró báyìí náà ni ó yè nínú ọkọ̀ náà táwa lẹni ọ̀hún tí ó yè nínú ìjàmbá ọkọ̀ náà ibẹ̀ náà ni a ti mú tá a ti bẹ̀rẹ̀ lónìí. àwọn ènìyàn níbi tí ìjàmbá ọkọ̀ náà ti ṣẹlẹ̀ àwọn ènìyàn ṣe ìkúnlẹ̀ abiyamọ o ẹ wo orí àwọn èèyàn nílẹ̀ láìpẹ́ àwọn ọlọ́pàá wọn débi ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún náà ta ni ìṣẹ̀lẹ̀ yìí ṣojú rẹ̀ kò sí ẹnikẹ́ni tí ó sọ̀rọ̀ wọ́n gbé wọn lọ sí ilé ìwòsàn ọkùnrin kan wà nínú àwọn tí wọ́n gbé tí ó sì ń ní ẹ jẹ́ kí á tètè dóòlà ẹ̀mí rẹ̀ ni àwọn ọlọ́pàá wí àkànjú lajú sí ìlú kan tí àwọn èèyàn pọ̀ níbẹ̀ ṣe ló dàbí ọjà ó ṣàkíyèsí pé òun rí bàbá arúgbó kan tí ó wọ aṣọ funfun ó ṣẹ́wọ́ sí àkànjí bàbá arúgbó káàbọ̀ sílùú ìlú àwárò èyí ni ìlú tí olódùmarè dá fún àwọn ènìyàn tí ọjọ́ ikú wọn kò tíì pé ní òde ayé ṣùgbọ́n tí wọ́n sì ṣe alábàápàdé ikú òjijì ìlú yìí wà ní agbede méjì ayé àti ọ̀run wọ́n àsinmi kò jìnnà sí púpọ̀ síbẹ̀ rárá ṣùgbọ́n olúwa kò fún ẹnikẹ́ni láàyè láti wá àsinmi tí ọjọ́ ikú rẹ̀ kò bá tí ì pé káàbọ̀ sí ìlú àwárò àkànjí bàbá ta ni ẹ̀yin náà àkànjí ló béèrè bẹ́ẹ̀ bàbá arúgbó náà wá dá lóhùn ó ní bánú sọ ní orúkọ mi èmi ni oníbodè àwárò olúwa ni ó sì fi mí ṣe oníbodè ìlú yìí ó sì ti fi mí ṣe àkóso gbogbo ìlú yìí àwa ní èèwọ̀ nílùú yìí o torí pé wọ́n ní ìlú tí ò bá sí èèwọ̀ ẹ̀ṣẹ̀ sí ń bẹ̀ ẹni tí ó bá ṣe dáradára ní òde ayé olúwa ti pèsè ààyè kan sílẹ̀ fún ní ìlú yìí tó bá sì jẹ́ ibi ni onítọ̀hún gbé ayé ṣe ẹ̀san wà níbí fún onítọ̀hún àkànjí lọ wo ọ̀kánkán rẹ ó rí àwọn tí ó jọ wà nínú ọkọ̀ àwọn tó jọ wà nínú ọkọ̀ wọ́n gba apá ibì kan lọ àkànjí pè wọ́n ṣùgbọ́n wọn kò dáhùn bàbá kí ló dé tí àwọn tí a jọ wà nínú ọkọ̀ kò gba apá ọ̀dọ̀ mi wá gbogbo ọ̀nà tó wọ inú ìlú yìí lọ ní ibi tí ó já sí sórí àwọn tí ẹ jọ wọ ọkọ̀ tẹ́lẹ̀ kì í ṣe ènìyàn mọ́ wọ́n ti di òkú àti wípé ọlọ́run elédùà fẹ́ fi nǹkan kan hàn ọ́ kí ìwọ náà tó bá ibi tí wọ́n gbà lọ. àkànjí ó wo apá ọ̀tún àti apá òsì rẹ̀ ó rí àwọn ènìyàn tí wọ́n jókòó lọ rẹ́rẹ́rẹ́ bàbá kí ni àwọn yìí ń ṣe níbí yìí wò àkànjí èmi yóò máa pe àwọn ènìyàn wọ̀nyí lọ́kọ̀ọ̀kan ìwọ yóò sì máa gbọ́ ohun tí wọ́n gbélé ayé wọn ṣe ó na ọ̀pá ọwọ́ rẹ̀ sí ọkùnrin kan tí ó dúró láti sọ̀rọ̀ ọkùnrin yìí kí ni Àjàyí ni orúkọ mi mo jẹ́ oníṣòwò nígbà tí mo wà ní òde ayé èmi àti àbúrò mi la jọ da òwò pọ̀ mo finúwénú mo fún àbúrò mi yìí ní gbogbo ọlà àti ọrọ̀ tí ènìyàn lè ní lóde ayé ṣùgbọ́n kò tẹ́ àbúrò mi lọ́rùn òun àtìyàwó rẹ̀ ló rán mi wá sí
ibi tí mo wà yìí. Bàbá arúgbó náà dáhùn ó ní báwo ló ṣe jẹ́. Ọkùnrin kìíní: ẹ ṣeun bàbá, èmi kò mọ̀ pé ìyàwó mi àti àbúrò mi jọ ń ṣe wọléwọ̀de nílé ara wọn púpọ̀. Ṣé afẹ́niláyà kò fojú re wo ni? Àbúrò mi gbìmọ̀ràn ó lọ sí ilé babaláwo kan lọ gba májèlé tí wọ́n fi sínú oúnjẹ fún mi. Àbúrò mi kò jẹ́wọ́ pé májèlé ni òun fún ìyàwó mi. Ó ní oògùn ìfẹ́ tí ọkọ rẹ̀ yóò fi fẹ́ràn rẹ̀ tí ọkọ rẹ̀ yóò fi fẹ́ràn rẹ̀ ni mo délé, mo jẹun tán ni mo bá ara mi ní bíbà yìí o. Bàbá arúgbó: ṣé o ṣetán láti dáríjì ìyàwó rẹ àbí kí o máa jìyà lóde ayé ni? Ọkùnrin kìíní: rárá, mi ò fẹ́ kí ó jìyà nítorí pé ó bímọ fún mi. Bàbá arúgbó náà dáhùn ó ní ṣé o fẹ́ kí ìyà kí ó jẹ àbúrò rẹ àbí o ti dáríjì? Ọkùnrin náà dáhùn ó ní bàbá, mo fẹ́ kí gbogbo ohun tí mo fi òógùn ojú mi kó jọ kí ó padà sílé mi, kí àkọ́bí mi sì máa ṣe alákòóso gbogbo ilé iṣẹ́ mi. Bàbá arúgbó náà dáhùn: o kò dáhùn ìbéèrè mi o. Ṣé o ti dáríjì àbúrò rẹ? Mo ti dáríjì nítorí pé ẹ̀jẹ̀ mi ni. Ẹ ṣeun Fatia Aliu mo kí yín, Jaba Saheed mo kí ẹ̀yin náà, Alájà Bọ́látúnmi Àbíbà mo kí yín, Topman Adéagbo mo kí ẹ̀yin náà, mo kí gbogbo yín káàbọ̀ sórí ètò. Mo ti dáríjì nítorí pé ẹ̀jẹ̀ mi ni. Bàbá arúgbó ó na ọ̀pá rẹ̀ sí ọkùnrin náà ó sì dákẹ́ ní kíá. Ó wo apá àlàáfíà rẹ̀, ó na ọ̀pá rẹ̀ sí obìnrin kan níbẹ̀. Dìde tí o wá jìyìn iṣẹ́ ìríjú rẹ láyé. Obìnrin kìíní: Àyọ̀ká ni orúkọ mi. Mo bí ọmọ 4, ọkùnrin 2 àti obìnrin 4. Àkọ́bí ọmọ mi ló bímọ tí mo lọ bá a ṣe ìkómọjáde. Ìyàwó ọmọ mi ló rán mi wá sí ibí yìí. Bàbá arúgbó béèrè lọ́wọ́ rẹ̀ pé báwo ló ṣe rán ọ níbí? Obìnrin náà dáhùn ó ní mi ò jẹ́ kí òun gbádùn ọkọ òun. Ó ṣẹlẹ̀ pé ní ọjọ́ kan tí ọmọ mi kò sí nílé, ìyàwó ọmọ mi kọ̀ kò fún mi ní oúnjẹ ni mo bá gbìyànjú láti lọ ra ẹ̀kọ nínú ọjà lálẹ́. Bí mo ṣe fi ẹsẹ̀ kọ nìyí o ni mo bá ara mi níbí yìí. Bàbá arúgbó náà dáhùn ó ní ṣe bí o ṣe tán láti dáríjì? Obìnrin yìí ní èmi kò ṣetán láti dáríjì. Mo fẹ́ kí ìyàwó ọmọ tirẹ̀ náà kó ṣe fún bí ó ṣe ṣe fún mi, àti pé mo fẹ́ kí wọ́n máa rí òkú tirẹ̀ náà fún ọjọ́ pípẹ́. Bàbá arúgbó náà dáhùn ó ní àṣẹ́gun. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká fi mọ̀ báyìí. Tó bá di níjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run ọba, ibi tá a fi tì sí níbẹ̀ náà ni a ti náwó mu níjọ́ mẹ́jọ lágbára ṣe Èdùmàrè. Obìnrin náà ó lóun ò ṣetán láti dáríjì ìyàwó ọmọ òun pé kóun náà ó kú kí wọ́n mọ̀ rí òkú rẹ̀ fún ọjọ́ pípẹ́. Bàbá oníbodè náà dáhùn pé àṣẹ́gun ohun tí arábìnrin yìí wí. Ẹ ṣeun aládùúrà Rótìmí Akínlá àwọn mo kí yín, Olúwakẹ́mi Adélẹ́yẹ mo kí ẹ̀yin náà. Tó bá di níjọ́ mẹ́jọ ibi tá a fẹnu ẹ̀sìn sí lónìí náà láti ná ọmú níjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn Ọlọ́run ọba. Oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀sẹ̀ bàjẹ́ lẹ́nu ṣe ẹ̀kú àìbínú. Ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu òfò ọ̀nà fún náà ní ọ̀jẹ́. Bá a bá ní ọmọ ọba lọ báyìí, a bà lọ sílé rẹ̀ mọ́. Àmọ́ níyìn náà láfẹ̀ẹ́nu ẹ̀ sọ́lẹ̀ sí nígbà tọ́kọ̀ bá fẹnu sọ́lẹ̀ sí èbúté.
níyìn náà láàrin mọ̀ fún tòní agbára àṣẹ ọlọ́wọ́n ọba mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ti bá ń dá sétò lónìí gbogbo ẹ̀yin tẹ̀ ṣíà ẹ̀yin tẹ̀ láìkì gbogbo ẹ̀yin tẹ̀ kọ́mẹ̀ntì àti gbogbo ẹ̀yin tẹ̀ pè sórí ètò ìyá mi Abímbọ́lá JP Ìbùkún ẹ̀ṣẹ́ àwọn náà pè wọ́n bá wa dá sí ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé àwọn náà pè wọ́n dá sí ìyá mi Àwẹ̀lé láti ìlú Spain àwọn náà pè wọ́n bá wa dá sí lórí ètò bẹ́ẹ̀ àwọn èèyàn náà sì fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ wọ́n kí gbogbo yín pé ẹ ṣeun ojú òní tì yín lágbára ọlọ́wọ́n ọba ojú tẹ tó wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ etí tẹ fi ń gbọ́ mi ò ní di kò ní lè tẹ̀ náwó sí lágbára ṣe Èdùmàrè àwa náà láàmú wá òkun náà láti mọ̀ bá lágbára ọlọ́wọ́n ọba ìbànújẹ́ ò ní dé bá wa ní lójú ẹkún bẹ́ẹ̀ láti ní lẹ́rẹ̀kẹ́ òṣè ìbànújẹ́ kéré tóbi kò ní wọlé sọ̀rọ̀ kó wa gbogbo wa àmọ́ lọ lónìí àti padà níjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn ọlọ́wọ́n ọba ẹ má gbàgbé fún gbogbo ìpolówó ọjà wa ní iṣẹ́ ìbílẹ̀ rédíò gbogbo ìpolówó ọjà yìí ẹgbẹ́ wa kaba ìpolówó ẹ̀ tí gbogbo ẹ̀yin ó gbọ́ tí mo sì mú tẹ́ǹtà lọ́dọ̀ yín iléeṣẹ́ authentic event on point fún gbogbo ìnáwó yín gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ ṣe alágàdo alágàjókòó lè fẹ́ láti darí ayẹyẹ yín ẹ kàn sí iléeṣẹ́ authentic event on point lábẹ́ àkóso ènìyàn ọmọ yín olólùfẹ́ yín ìyá àbàdàn authentic náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tẹ́ ẹ lè pè sí kò náà ní 079-080-25944 ẹ lè pè mí lórí WhatsApp 30+44 síbẹ̀ +447908025944 òun náà ni ẹ lè pè sí fún gbogbo nǹkan tí ẹ bá fẹ́ ṣe àbí polówó ọjà yín nílé iṣẹ́ wa ẹ ṣe mo dúpẹ́ ojú òní tì wá làlújò ní dé bá wa ẹ dákun ẹ jẹ́ ká tọ́jú ara wa COVID-19 ìṣìǹbẹ́ǹtà ẹ jẹ́ á máa fọwọ́ wa ká bomú wa ká fọwọ́ wa lóòrèkóòrè àrùn tí ò gbóògùn àìsàn tí ò gbóògùn ní wọlé wa àní fọjọ́ ọlọ́jọ́ lọ ìwọ̀nba tó kù tọ́dún yóò fi parí kò ní bẹ́ẹ̀ni àti nínú sàárẹ̀ àkóbá àdábẹ́ ẹjọ́ lọ́jọ́ kò ní jẹ́ tiwa lágbára ọlọ́run ọba àmọ́ lọ lónìí àti padà níjọ́ mẹ́jọ èmi náà ń lọnu n ò nílò ẹja tó lọ sí òdálẹ̀ òdò n ò nílò kọ̀ọ̀kan tó lọ sí òdálẹ̀ òdò èmi náà ní ìmọ̀ wá èmi náà ní ìmọ̀ ọba torí pé ọ̀bẹ báyìí náà ní ibẹ̀ṣu atẹ́lẹsẹ̀ báyìí náà ní ìfẹ́ náà àmọ́ wá èmi náà láti mọ̀ bá lágbára ṣe Èdùmàrè láti lè ṣọwọ́ ìbílẹ̀ rédíò TV tiwantiwa lára àgbẹ̀dá tó fìdí kalẹ̀ sí ìlú London ní United Kingdom níbẹ̀ náà ni mo ti ń tiyín tí mo ti ń dágbére fún yín lórí ètò lónìí pé ẹ má bá àyàn jà ìjà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé kálukú náà ló rú sí ẹkí ikú tí ó pa kálukú ǹdẹ́ ń pàkó ẹ̀ àní ṣìṣe lágbára ọlọ́run ọba bẹ́ẹ̀ bá mu tí ẹ mọ̀ wakọ̀ bẹ́ẹ̀ bá wakọ̀ ẹ mọ̀ mu tí à ń lọ lónìí nù àtọ̀padà títí ìjọ mẹ́jọ bẹ́ẹ̀ bá rí èṣù tọwọ́ kọ́ mú tó fi gọ́gùn ojú ẹ mọ̀ fọ́ mú èṣù ṣeré o èṣù ní ṣe mí kò ní ṣẹ̀yìn kò ní yà lè kó wa gbogbo wa títí ìjọ méje tá a tó fi pàdé á pàdé lóde ká pàdé láyọ̀ ká mọ̀ dè lóde lẹ́yìn ara wa ẹ pàdé mi lọ́jọ́ Thursday láago 6 ìrọ̀lẹ́ lórí ètò yìí ètò wa òṣèré ìlú mọ̀ká níbi tá a ti máa ń gbé àwọn òṣèré àwọn àlejò pàtàkì wá sórí ètò lọ́jọ́ Thursday láago 6 ìrọ̀lẹ́ 6 p.m. to 7 p.m. ní UK time á jẹ́ 7 to 8 p.m. ní Nigerian time 7 to 8 p.m. ní Nigerian time ẹ pàdé mi lọ́jọ́ Thursday títí ìgbà náà ó dìgbà kan náà ó tààtọ̀. Ṣẹ́bẹ́ mi máa lè bàbá mi ọ̀rọ̀ fún mi máa mọ̀ òwe kọ́lá èmi ọmọ akọ́kọ́ àkọ́tọ̀. káàkiri àgbáyé ó rẹ̀ dòdò ó dùn wò ó dùn gbọ́ létí gbogbo ènìyàn bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń dáni lárayá ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé polówó ọjà kájọ bugbájẹ ètò tó ń pè lérò ètò tó ní ṣe pẹ̀lú àṣà ìròyìn eré ìdárayá ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré bẹ́ẹ̀ ni live on air for advert jingle entertainment breaking news gossip and news event promotion church program muslim program and all of your events ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀ lọ́gán ní gbogbo ayé yóò gbọ́ rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó
kalẹ̀ sí United Kingdom. The Classy of African Community online station best for the community home and abroad. Ìbílẹ̀ rédíò ni mò ń perí ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe ẹ kàn sí wa ní Ìbílẹ̀ rédíò and television tiwantiwa. Ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio lórí Twitter, Instagram àti Facebook. Ẹ tẹ Ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́. Ẹ pe àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743. Ìbílẹ̀ rédíò and television tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ ilẹ̀ tìtìtì.